ohun ẹ̀dá ò kà sí ló ń yọ ẹ̀dá lẹ́nu o. ọ̀rọ̀ ayé yìí máa gbọ́gbọ́n o. ẹ̀dá ayé ẹ dákun ẹ̀ṣọ́ ẹnu wa o. tá a bá ń ráyé jẹ́ o ká tún máa fúnra. ẹ̀dá tó ń ráyé jẹ́ kó rántí ọ̀la o. àwọn inú mi wọ́n ẹ ṣọ̀rọ̀ ẹnu o. ṣé rí gbẹ̀yìn o. ẹ wo di ọ̀rọ̀, ẹ wo ìdí ọ̀rọ̀, ẹ wo bí ọ̀rọ̀ bá yọ. Ibi ọ̀rọ̀ yìí lọ la ò mọ̀ o. Ibi ọ̀rọ̀ yìí á já sí la ò mọ̀ o. Kí ni ó ti di ẹ̀yọ́ la ò lè sọ. Ibi ọ̀rọ̀ yìí á já sílẹ̀ ò mọ̀ o. Ibi ọ̀rọ̀ yìí á já sí la ò mọ̀ o. Kí ni mo fẹ́ ṣe? Mo tún pe aago ẹ̀ kò gbé. A máa lọ́n ti wá nìyẹn. Adé pè mí fúnra rẹ̀. Ọ́físà, ẹ káàsán. Kí ló mean? No, mo fẹ́ gbé mọ́tò mi nìyẹn mi àti fiẹ́nsì mi lọ bì kan. So ká wá kó lára mọ́tò. Definitely, this is my own car. Ẹ dẹ̀ fara ti mọ́tò mi. Jẹ́ ṣé o máa tó ń bá sọ̀rọ̀. And then? No, sincerely, nígbà tẹ́ jẹ́ military personnel, ṣé yẹn mi pé káwa máa mọ right wa? Mo mọ right mi. Ẹ fara ti mọ́tò mi. At the first instance, kò yẹ kẹ́ ẹ tiẹ̀ fara ti mọ́tò mi, ó wrong. So o lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ sí wa bẹ́yẹn. First man ni ó yẹ kẹ́ lè dúró dáadáa náà, so why tẹ́ ń fara ti? Bíbí. Ó dà pé kankan wọ́ọ̀rì àlọ́. Lọ́nà wo kí ni mo ṣe? Ọ̀rẹ́ ti yé mi. Ó dà pé torí ìyàwó ẹ̀ ń ṣe ló fẹ́ máa fi wá pa àbí. Ẹ wo gbogbo yẹn ayé ológun nìyẹn, kò sí yẹn mọ́ ayé tá a wá sí. Nídà! Nídà Mr. Man! Yes. Nídà! Comply gently please. Nídà Mr. Man! But I don't get it. Come Why here. are you harassing us? No, this is Are you pure okay? harassment. Go down. No, officer, Nídà, you mo don't mọ́tò treat mi ni us. mo- Nídà Mr. Man! Go down! You bloody Ọmọ physical. ọmọ, níbo ni ìlú wa ń lọ báyìí? No, Ìlú- officer. No, I just feel this is. Okay. Nítorí pé yẹn ti ń gbéra yín bọ̀ ẹ fẹ́ máa fi wá pa àbí. No, mọ́tò wa ni sá, àjẹfẹ́ máa lọ, àjẹfẹ́ gbé Okay, mọ́tò okay, wa. okay. Ṣé báyìí? Fọ́ ọkùnrin létí. I should slap him. Slap him! Ah, ẹ bá yẹ. Ṣé kí n gba àbí wàá gbà? Tí mo bá fi lè gba etí ẹ̀ kò ní gbọ́rọ̀ mọ́ for the rest of his life. Ah. Yes. Madam. 6. Officer, kí ni gbogbo ilé náà? Ṣé èèyàn ò ní right? Let me plead with them. Ẹ jọ̀ọ́ sà, ṣe rí ẹni tẹ́ ń wo ọkọ mi ni. Yeah. Mi ì lè fọ́lé. Madam, do what they ask you to do. 10 times. 1. Ẹ má ṣe. Slap him! No, this is my boy. Go back, do what they ask you to do. 3. Slap him! Ẹ jọ̀ọ́, I love you so much.
and I want to spend the rest of my life with you. What's this? Will you marry me? What? Say yes! Say yes! Say yes! Say yes! Say yes! Say yes! You people should leave me alone, John. Nonsense. Where are you going? We are our family. Ọmọlára. Ọmọlára. Ọ̀rọ̀ yóò wọ̀ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ fún mi. Ọmọlára. Tí àkọ́kọ́ dìde náà dìde. Mi ò mọ̀ pé èèyàn bẹ̀rẹ̀ ní ọmọ rárá o. Àfìgbà tí mo mú dọ́dọ̀ yìí. Bọ̀dá Súnkànmí, ọmọ ológo lọmọ lára o. Ọmọ gidi ni. Ọkùnrin tó bá fi ọmọ lára báyìí kó lè tó ṣìbọn láyé ẹ̀. Oh, tí n bá get it right. Nǹkan tí òun dàbí sọ fún mi ni pé àjẹ́ ni mo lára. Bọ̀dá Súnkànmí, mi ì bá yín sọ ìyẹn o. Ọmọ mi ni mo sọ. Ìkan lára àyò ọmọ Olúwẹ̀rí ni. Torí ẹni tó bá bínú sí báyìí tí ẹni ẹ bá ní. Bo ẹni tó bá yọnu sí báyìí. Gbogbo nǹkan ẹ máa lọ smoothly ni. Ẹni tó Bọ̀dá Súnkànmí tó bá jẹ́ pé mi nìyí ni máa tọ́jú ẹ̀. Gbogbo nǹkan tó bá fẹ́ báyìí máa ṣe fún máa múnú ẹ̀ dùn. Advice tèmi kan máa fún yín ni pé nǹkan tẹ́ bá máa rà fún kó jẹ́ white. Kó máa jẹ́ white ni. Ọ̀rẹ́ mi ẹni rí òjò ẹni mímọ́ o ti bọ́ sówó. Ọ̀rẹ́ mi o ti bọ́ sínú ọlá. Tó bá jẹ́ mi ni màá máa tọ́jú ìyàwó tèmi o. Èyí pé mo ti claim ẹ̀sìn pé ìyàwó mi ni. Torí ọ̀rẹ́ mi náà máa jẹ́ inú ọlá ẹ̀. Ṣèbí ká ṣáà ti ra nǹkan funfun ni. White. Anything white. Pata white. Bra white. Monday, Tuesday, Wednesday, Thursday till di Sunday. Màá make sure pé màmá ra kan white. Kò ní kọjá white. Ọ̀rẹ́ mi. Ẹ̀dùn ṣé wàá kó máa bá mi máa. Ló bá possible kò sí wàhálà. Bọ̀dá Súnkànmí, ṣe wọ́n advice yìí ni. Bàtà white. Bra white. Oúnjẹ náà white. White. Ó ti yé mi. Ohun ẹ̀dá ò kà sí ló ń yọ ẹ̀dá lẹ́nu o. Ọ̀rọ̀ ayé yìí máa gbọ̀ngbọ̀n o. Ẹ̀dá ayé ẹ̀dá kún ẹ̀ṣẹ̀. Bébí, ó dẹ̀ lọ síìtì yẹn kó tiẹ̀ jókòó náà. Súnkànmí, má bínú. Lóòótọ́ èmi ni mo pè ẹ́, mo dẹ̀ appreciate pé bí mo ṣe pè ẹ́ ó yọjú sí mi. Kò wá ṣe fífọ̀ kan fún mi tó bá rí nǹkan tí Lára ṣe fún ẹ. Àbólẹ́ṣẹ̀ kan tó ti ṣe tẹ́lẹ̀ ó jáfe tèmi ní kò rò mọ́ lára jọ. Ṣé òun ló sọ fún ẹ pé òun ṣẹ̀ mí? Actually, èmi náà mọ nǹkan tí mo ṣe fún ẹ, mi ò mẹ̀ṣẹ̀ tí mo ṣe, but ó ti change, ó nígbàgbọ́ ẹ. Tí mo bá wá sọ́dọ̀ ẹ náà, mo máa ní òsín ilé, ó máa tilẹ̀kùn mọ́ mi síta. Ni mo wá fi ṣàlàyé fún pé ó bá mi pè ẹ́ omi mọ nǹkan tí mo ṣe fún ẹ. Bó ṣe pè mí ni mo ṣe ní kí n wá àwọn mo tíjú kí n fọwọ́ bíbá mo ti fẹ́ máa lọ mo níbi tó wà important mo fẹ́ dé. Bébí, ó kàn lè má lọ bẹ́ẹ̀ yẹn, gbogbo nǹkan tí n bá ṣe fún ẹ sọ máa bẹ́ẹ̀. Jẹ́ kí n sọ tó tọ́ fún Ó ṣe. láàrin ẹ̀mí àti mi ò ṣe mọ́. Oh no, now baby, please, you can't do that to me. Ó jẹ́ máa sọ pé o ṣe mọ́, má ṣe bẹ́ẹ̀ fún mi jọ. O rò pé mi mọ̀ pé olórí ẹ̀mẹ̀rẹ̀ ni ẹ̀. Ó yẹ lẹ́nu. O rò pé mi ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ sọ́dọ̀ Ìyá Ọlọ́ṣun lọ́dọ̀ àwọn tó ń gbẹ́ mi. No, mi lọ sílé Ọlọ́ṣun, mi ò sí Ọ̀ṣun. Àwọn tó mi náà ń ṣe kíní ọ̀sẹ̀ wọn yẹn, ó dẹ̀ sọ pé kí n wá, mo dẹ̀ lọ síbẹ̀. Wọ́n dẹ̀ wọ́n lùlù, ìlú yẹn ló wá wọ bọ́dì mi, èmi kò dẹ̀ ń jó, mo kàn fi style ni, mi ò gbẹ́ mi. Mi ò ṣe lémi rẹ̀, Fọlákẹ́ bá mi bẹ̀. Ìṣọ́ ló wọ bọ́dì ẹ̀. So láì gbogbo àwọn tó wà ń bẹ̀, ìwọ ni ìlú wọ bọ́dì ẹ̀, ìwọ ni kọ́ ló lè jó, ìwọ ni kọ́ ló gbẹ́ mi. Do you know understand? Tó bá jẹ́ pé nípa ti Lémèrèdé, kò sóbìnrin tí ò lẹ́gbẹ́ o. Kò mọ́ àti torí yẹn. Bò ṣojú ẹjọ́ tí mo rò yìí mi ò ráyè. Mi ò lógún, Bíbélì mi ni mo gbójúlé. Mi ò ṣe mọ́. Fọlákẹ́ bàbá. Wá, púpọ̀ mi ní Fọlákẹ́. Àwọn kò sí lọ. Dúnà farabalẹ̀. But gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ iná kò yé mi. Ta ni wọ́n náà rojọ́ fún? Ká ló lọ rojọ́ fún Súnkànmí? Tómi ni ó ní pé kí n wá fún kinní ọ̀sẹ̀ tán máa ń ṣe lọ́dọ̀ wọn yẹn. Mo dẹ̀ lọ,
mo dé lulu mo lè jó ìgbà tí mo wá fẹ́ máa ṣubú mo ní wá ní kó mú mi lọ sínú ilé kan wọ́n dẹ̀ fàṣọ wáìtì bo mi bọ́ báwo ni sùkọ́ mi ṣe gbọ́. tómi náà bùkún sókè. Ọ̀ṣun àdúró tì ẹ́ gbogbo tó bá ṣe kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló kúrè. Àṣẹ kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló kúrè. Kò sí tó béèrè tí ò ní fún ẹ. Àṣẹ kò ní ṣàìṣe kò ní ṣe gbogbo kọ́tà ìsọ yóò ní ṣe. Ọmọlára kí ló ṣe é? Kí wọ́n òkè òun bèèrè pé kí ló ṣe mí súnmọ́ bí òbí pé kà ní ẹ aláìda èèyàn ní ẹ ṣé mo mọ ẹ sí boyfriend mi ni mo ṣí ẹ ṣé mo bá yín ṣàwọ́ ṣé mo bá yín bọ̀rì ṣà màmá gbogbo nǹkan ló ṣẹlẹ̀ ọmọ yín ti bà tèmi jẹ́ nígbà tó mú mi wá bí ó ní ẹ máa ṣe káyé èèyàn dání mi ò mọ̀ pé ìka èèyàn ni ẹ sọ pé bẹ́ẹ̀ ni ẹ kàn wá kò ní dá fún yín kò ní dá ọṣù yẹn ò ní gbẹ̀yìn ẹ kàn wá aṣọ funfun for nothing ẹ̀gbọ́n ẹ ti dìde ó lè bú lórí ọ̀sẹ̀ Ọmọlára èmi máa ń tẹnu ọmọ máa sọ fún mi wọ́n máa fi wọn ṣeré léṣe ṣé bí àwọn Yorùbá máa sọ pé tí ọkùnrin kan bá kọ̀ nílẹ̀ ọkùnrin mí ló lè yàn máa fẹ́ nígbà tí Súnkànmí ti ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn jọ ṣé òwà nífẹ̀ẹ́ lómi ẹ̀sìn. Fọlákẹ́ ò gẹ́tẹ̀ I love Súnkànmí so much. Like, I love him more than anything in this world. That guy is all I've got. I'm feeling about that, so you can survive for me. It's not easy. Ó dàbí pé kéré mirror, àmì standing mirror, kó wá dúró síwájú ẹ̀ kó ṣe ń sọ̀rọ̀ kó wá owó ṣe rú, kó wọ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kó sọ̀rọ̀ ẹ̀ di bébì. Jọ́kí ni assurance pé tó bá jáde lọ́wọ́ lè rọ́kùnrin mi tó tún rẹwà. Tó tún máa nífẹ̀ẹ́ tó túbọ̀ mi lọ tó máa fi gbogbo nǹkan tẹ́ ẹ lọ́rùn tó máa tọ́jú ẹ̀. I'm telling you ó bàjẹ́ lọ́mọbìnrin náà ó pretty wà okay. So kí ló ti yọ fẹ́ parẹ́ nítorí ọkùnrin kan. I love Súnkànmí. Olóògùn gbé fún mi tani. Wọ́n jẹ́ ọmọ Ọládélé ni mi ìmọ̀ kan tó ń wá lẹ́yìn mi mo rò bóyá wọ́n yàn lé mi. Etí ò ṣe bí ìkẹ́ ìwà bọ̀ kó tó fẹ́ sọ. Ọdún òun tó fẹ́ yẹn. Jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ nínú ní nǹkan tó dáa. Mo fẹ́ rí ẹni ó dẹ̀ wà very important. Ó wà important. What was that? Anytime but okay o lè wá lẹ́nu. Tó bá lè make ẹ lé nínú mi àgbẹ̀. Kí n wá lé ní. Okay. All right. Like him. Show mo kàn gbé call ẹ ni because see me bá gbé you will keep calling. Mi mọ̀ nǹkan tó wà lẹ́yìn kó fi mí sílẹ̀. Ó máa lọ tó sọ fún mi. Just have to wait for second chance. Nǹkan tó fẹ́ sọ. Like all the time. I should go. Wọ́n kéde. Àbí kí ló ní sọ̀rọ̀ tá à ń sọ? Èkó ìkọ̀kọ̀ sí wa. Ó jẹ́ pé gbogbo mo ṣe ń sọ̀rọ̀ báyìí ó tí ẹ̀gbẹ́ kan mú etí ẹ̀ ló sílẹ̀ ni tó ń ka téèpù wọ́n ṣe ń bá yín sọ́nà nílò ní ẹ̀gbọ́ tó bá yá ẹ̀ máa sọ pé láyé sùn yín. ṣáàkà kan tó bá ká kókó wọlé jàre. Lára ká tiẹ̀ gbà pé o like me an inch ó yẹ kó mọ̀ pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́
kó wá embarrass mi tó yẹn lọ́jọ́ yẹn. You even walked out on me. Mo tún pè ẹ́ mo ń bẹ̀ ẹ́ o tiẹ̀ padà. Ṣé mo ṣe é tó yẹn ni? Ọládélé, kì í ṣe pé o ṣẹ̀ mí. Kò dẹ̀ kí n ṣe pé mi like ẹ. I like your person. Mo máa ń sọ fún ẹ times without number. I am in a very serious relationship. Mo ti lọ́kùnrin tí mo fẹ́ fẹ́. O wá fẹ́ pull little stunt bẹ́ẹ̀ yẹn. O ti ẹ̀ ṣe inú korodo yàrá ẹ̀. O wá ṣe níta gbangba. That anybody can just be walking on the road and come there record me. Come lọ send ẹ̀ sí fiance me. It's not that I don't like you, but nǹkan tó ṣe lọ́jọ́ yẹn kò necessary. Like, it's so uncalled for. Oh, need there now. Well, Ọlọ́run mọ̀ pé èmi náà ti gbìyànjú because àwọn Yorùbá máa ń sọ pé 201 lọkùnrin obìnrin 1 orí ẹ̀yẹn gangan ni adé orí ẹ̀. And I'm trying my best bóyá èmi ló máa já mọ́ lọ́wọ́ kò sẹ́ni tí ò ní gbìyànjú náà. Ọládélé, but right from day one ló ti mọ̀ wípé ìwọ kọ́ ni wọ́n lórí ẹ̀. Mo sọ fún ẹ náà mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ so òun ni one tó wà lórí 201 yẹn. You are just one of the 200 guys. Ṣé mo? Ti lẹ́yìn tó fẹ́ fẹ́. Yes. Gbogbo à ń gbìyànjú náà ni he's still not married to you. Stop. We are engaged. I'm just seeing you because I like you. Tabati marry nsìn, I'll stop seeing you. So, well, ma mess up chance. If that's what you want, for the sake of the love I have for you, Mark will say that. Thank you. Oh, miss me. Sincerely speaking, don't do me. Don't do me. Oh, yeah. Oh, miss me. I'm not saying about me, she might be get favorite there. Put him on cut my film. So is this my gas? Yes. Let's do beautiful life. Are you saying we are the party? No, now. Onjowu. Kò sẹ́ni tí ò ní dùn náà. Àdúrà nǹkan tó ṣe náà. Lára ló sọ ní sùúrù ojú kí ló ṣe kan. Inú mi. Báwo ló ṣe ẹsẹ̀? Inú mi ń kọ́ mi. Kí ló jẹ́ kó tó wá bíbá yìí? Wọ́n kàn tó máa ṣẹlẹ̀. À ń sùúrù mo múra sí dẹ́rù bà mí náà. Ó dẹ́rù bà mí. Ó jẹ́ kí n pè náà lọ bàbá yóò máa ti ẹ̀rọ ogun kankan lè fún mi. Ṣé ẹ fún mi náà má ṣe ó mò ń bọ̀. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀ mò ń bọ̀. Ẹ gba oògùn lọ́wọ́ láńlọ́ọ̀dù mi mò ń bọ̀. Baba láàrọ̀ ẹ̀ka rẹ̀ a máa nídìí assistant mi. Bẹ́ẹ̀ni sá. Ṣé kò sí problem? A kó má bàa sí ni. Wo time ọwọ́ ẹ̀ ṣá. Wo time. Ẹ̀rọ àlejò tí mo ní ní sódà pé inú ń lọ mo á ní kí n béèrè bóyá mo lè rí àkúrò ẹ̀pà jẹ̀bú lọ yìí. Àkúrò ẹ̀pà jẹ̀bú? Bẹ́ẹ̀ni. Ṣé ó le tó ẹni? Wọ́n ṣàn fọwọ́ lọ́nu sẹ́mọ̀ àwọn obìnrin. Ṣé ẹbí ó tán jẹnẹrétọ̀ gbà tí fẹ́ bẹ̀rẹ̀ business iṣẹ́ yìí? Business ò ní ẹ̀ sá. Èyí tẹ́ ń ṣe lórí kíní wẹ̀sẹ̀ yìí kíní kẹrẹjákẹjá tẹ́ ń ṣe ní tí ò tán jẹnẹrétọ̀ ni bóyá hìtì. Ọmọ pé tí eré bá pọ̀ hìtì lè mú látinú. Bàbá ìjọ ń tọrọ lọ tí máa rí àkúrò ẹ̀ bó ṣe ń ṣe yẹn ó dà kó fẹ́ pọ̀ díẹ̀. O dẹ̀ plan ká fi yọ̀ sómi fún kó gbé fún kí mọ́. Ìlú àtò. Mi rò pé yẹn ni sá. Bínú bá ń lọ̀yàn bó bá mú yọ̀ àtò mi bó bá gbé fún mu á wọ̀ ṣẹ́kù. Mo ti try láti fún yẹn ó ní yẹn. Ẹbí ejaculation yín ló kọ̀ sí ẹni ṣé iwájú ló ti gbà wọlé ni àbí yìí ló gbà wọlé. Bàbá ẹ ṣàánú mi. Ó lè jẹ́ pé ó ti gbáradì kí tó dé ó lè jẹ́ kó sì ń kó fún kàràkàrà yẹn ló kọ̀ sí. Rárá sá rárá mi ti fọwọ́ kan rárá. Ìfọwọ́ kan? Ìfọwọ́ kan. O dẹ̀ wọ́ ṣẹ́ pé àrùn ṣu ló ń dà á láàmú. Àrùn ṣu ló ń dà á láàmú. Inú lèmi rùn yàn lèmi yàgbẹ́ ṣara ṣáwẹ̀ yìí. Ó ṣòwò. Ó ń ké gan ni mi yọ lójú ẹ̀ bóyá ìfọwọ́ lọ́nù yẹn. Ó ń crying. Bẹ́ẹ̀ni sá. Ó ń crying gan. Ó ń múnú ẹ̀ dánú kí n crying. Bẹ́ẹ̀ni sá.
jẹ́ kí n gbẹ́ ìwé kálá yéé ọlọ́run ṣe ó ìwà ní kò díẹ̀ lọ jẹ́ kí n labẹ́ o. ohun ẹ̀dá ò kà sí ló ń yọ ẹ̀dá lẹ́nu o ọ̀rọ̀ ayé yìí máa gbọ́gbọ́n o ẹ̀dá ayé ẹ̀dá kun ẹ̀ṣọ́ ẹ̀nu wa o. mo fọ ọlọ́nu nígbà tí mo wà bíbá ẹni mo wá ní pé kí n máa pè yín bóyá lè bá mi rí nǹkan tí máa fún un. àmúdáràn bàbá kí ló ṣe. ó yà wọ gan-an náà má gbọ́ kí ló fi pa gan-an. bàbá èmi kọ́ mo pa ó ṣe ń sọ̀rọ̀ kí n tó wá pè yín. lẹ́sùn sórí ṣẹ̀rànṣẹ̀ràn tó ń wò yẹn ó lẹ́lẹ̀ mi jẹ́wọ́ fún mi ṣé ó máa fi ṣògùn owó ni. èmi. sẹ́yìn ní ìrọ́mọ yẹ bólabóla lè wọlé libi lọ́sàn yìí ó dẹ̀ ti dẹ́lẹ̀ tó pẹ́sẹ̀ òun ló pẹ́sẹ̀ mọ́lẹ̀ pé òun lọ. ó bàbá èmi kò ẹ má kó bá mi má parọ́ mọ́ mi mi ìjẹ́yìn lówó lérí mi ìjẹ́yìn lówó lérí oṣù tó pé ọmọ mi máa ti fún yín. lóòótọ́ ọmọ tó dá ló wà jẹ́ ká ṣóńgbọ́ jẹ́ ká wà fáwa lọ sí police station ká la rìpọ́ọ̀tù pé wọ́n pa ní. ẹ wo mo fún lóhun bàbá yẹn ẹ má ṣe báyìí ẹ wo. àbáyọ sórí jẹ́ kí n sọ fún ọkọ̀ fún ẹ jẹ́ ká máa lọ sí police station wẹ́ẹ̀ ká la rìpọ́ọ̀tù ara wa níbẹ̀ sálàlà jẹ́ a máa lọ sí police station wẹ́ẹ̀ sẹ́yìn ká la rìpọ́ọ̀tù ara wa níbẹ̀. bàbá lẹ́lọ́dì kì í ṣẹ́yìn ló yẹ kí n ṣe báyìí fún bí bàbá ni mo mú yín bí bàbá ni mo mú yín. sórí olóńdà gbogbo kú lẹ́yìn máa gbọ́ sórí kíní ọkọ̀ ni màá sọ fún ẹ wò mí dáadáa olóyè níwà o láńlọ́ọ̀dù àdúgbò níwà olórí ẹbí àwòrán pàpátá níwà mi ò fẹ́ n tó máa fa wàhálà sọ̀rọ̀ fún mi ṣé o ti gbọ́ mi fẹ́ wàhálà lọ́rùn mi o sálàlà so jẹ́ wo bí bàbá ni mo mú yín o mo mọ̀ bí bàbá mi mo mú yín mo o mọ̀ mi ò lè pa kí ni mo fẹ́ pa fún. jẹ́ kí n fún ẹ ní advice. ṣé màá tó wá pè yín ní. jẹ́ n fún ẹ ní advice ọkọ. ayé mi o. jẹ́ ká ṣe wẹ̀. ayé mi o. jẹ́ ká ṣe wẹ̀. ayé mi o. jẹ́ ká ṣe wẹ̀. jẹ́ ká ṣe lọ́mọ òru là á ṣe ká. ayé mi o. ayé mi o. ṣé o lè mọ́gbọ́n ló máa dá ká fi sọmọ òru là á ṣe ká. kí ni ẹ sá. màá kàn páàkì ẹ kó lílé tèmi mi ò lè sọ kọ̀ọ̀kan torí kó náìsì púpọ̀ lọ́mọ. mi ló kùrí láti ibi ọ̀rọ̀ yín lọ la ò mọ̀ o ibi ọ̀rọ̀ yín á já sí la ò mọ̀ o kí ni ó ti di ẹ̀yọ́ la ò lè sọ ibi ọ̀rọ̀ yín á já sílẹ̀ ò mọ̀ o ibi ọ̀rọ̀ yín á já sí la ò mọ̀ o. ọ̀rẹ́ wa lára ni ó ló kú sílé boyfriend ẹ̀ lánàá. yàrá ṣe kí ni. ó ló kú ibẹ̀ náà ni mo lọ ń sìn. ó ti gbogbo ẹ̀ lọ. ọkọjọ. Mami, tèmi ti bá mi. Ọ̀ṣun ti tú mi sí o. Wá. Ṣé o mọ ibi tó wà? Ṣé o mọ ibi tó wà? Kó lè mọ tó máa sọ jáde lẹ́nu. Kí ló ṣẹlẹ̀? Tó bá ṣẹlẹ̀ ni kò sọ. Kí ló ṣẹlẹ̀? Mo ṣe ń bọ̀ tásì ni mo pàdé Tóbi. Ló bá sọ pé wọ́n ti ọmọ lára ti kú. Kódà wọ́n ti ń gbé lọ sílùú wọn. Mami, jọ̀ọ́ nílé mi ni mo pa. Wọ́n ṣe máa níwọ̀n nípa. Wọ́n máa sọ bẹ́ẹ̀. Wọ́n ò lè sọ bẹ́ẹ̀. Fúnra rẹ̀ ló fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Ó gbọ́n tọ́wí ni wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé. Bó o bá ṣe ó dájú ilé ọ̀run ni. Nígbà tó ń wọ ọ̀dẹ̀dẹ̀ àwọn baba ńlá baba tèmi tó bẹ̀rẹ̀ sí ní ba gbogbo nǹkan jẹ́ tó ń tẹ ibẹ̀ báṣubáṣu ń gbọ́ sọ wí fún ikú wọ́n ní kinní yìí o kinní àwọn táwọn bàbá rẹ̀ fọwọ́ kàn ló tó fi di létí ó ti ṣe kinní òun náà dà nǹkan òun náà ṣe léyìí ṣe yìí ó sì fọwọ́ kàn ó di tí àbí ò di tí lọ́wọ́ pẹ́ balẹ̀ o kò sí nǹkan kan kí ni méjì sí. Mo ti ṣe tán mo ní kí n sọ fún ọmọ dání mo fẹ́ tẹ̀lé wọn lọ gbé ọmọ lára lọ sí mi. Joe, please, let me call you back in a minute. Joe, má bínú. All right. Ọmọ lára ìwọ. Ọmọ lára ọ̀rẹ́ wa náà. Ọmọ lára. Ó ti dọ̀rẹ́ yín sìn. Lára ti dọ̀rẹ́ yín sìn àbí? Tẹ̀lé wọn gbọ́ ọmọ lára lọ. Ọmọ lára kọ́.
ọmọláàrò ni láti ẹ̀jẹ̀ pẹ́ tó tiẹ̀ wá ti ẹ̀jẹ̀ pẹ́ ẹjọ́ rẹ̀ mo lẹ ti jọ́ rẹ̀ náà kì í ṣe pé kàn máa ń kíra ń títì ni tẹ̀lé wọn lọ́wọ́ lóró dẹ́dẹ́ ló kàn dúdú tẹ̀lé wọn gbọ́mọ lára lò tómi gan tá a mọ̀ kó pa ọmọ lára ọ̀hún gan kì í ṣe pé inú ilé ẹ̀ńbẹ́ yẹn ló wà tó ń ṣayé ẹ̀ wá ó dìtàn báyìí gbọ́mọ lára lò ọmọ lára kọ. èmi rò pé ká má ròyìn tómi lè máa lò ó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ yẹn but at least máa ṣáà pay last respect fún máa pay last respect gbogbo ò lè rí bákan. o ti ń rò mí lẹ́jọ́ jù lórí ọ̀rọ̀ and I'm not ready for any story so mo fẹ́ tẹ̀lé wọn lọ sí ìlú ní àbí. No problem. No, it's good mi ní kò má lọ I will make sense ọ̀ṣọ́yí tó bá ti dọ̀hún láti bẹ̀ máa gbàbẹ̀ lọ lé dádì ẹ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ but aside that njọ́ tí n bá tún ti rí ìwọ àti tómi àti gbogbo àwọn tẹ́ ń pera yín lọ́rẹ̀ẹ́ wèrè tẹ́ ń kóra yín kiri yẹn wà á mọ̀ tó mọ̀ break up. wà á mọ̀ tó mọ̀ wà á mọ̀. ohun ẹ̀dá ò kà sí ló ń yọ ẹ̀dá lẹ́nu o. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ má jà sunkún dédé yẹn náà. ó ní àti sunkún ó ti kú ṣẹ́gun ló fẹ́ jí padà ni. ẹ jẹ́ máa ń bì í tẹ́mi fẹ́ sọ fún ẹ̀ sí ni pé sọ ẹkún dáadáa ó tí ì sọ ẹkún dáadáa nítorí pé bí tá à ń lọ ní ìbànújẹ́ fẹ́mi báyìí ní sí kí wọ́n fẹ́ gbé báwo la fẹ́ sọ fún wọn bẹ́ẹ̀ ṣé akàn náà òkú ọmọ sí wọn báyìí bí búrẹ́dì ẹgbà ó dẹ̀ mú ẹ bìlí pé nǹkan kò ní ṣe wá ẹ̀yin náà jókòó taratara. ẹ wo ẹ jọ ẹ fẹjọ́ lẹ̀ gbogbo ẹkún tẹ̀ ń sùn yìí kò need àdúrà ní kẹ́ máa gbà fókù. ṣé ẹ lọ fi páàkì tó fẹ́ sọ fún àtàwọn àgbàdo àbòkù lẹ́yìn páàkì. ọ̀rọ̀ dẹ ló sọ o. nǹkan tẹ̀mí rí ẹ̀yin ò rí o. kí tún ni. ẹ rí o. ẹ kàn gbé òkú ọmọ bọ́rọ̀ gidi ẹ̀ ń gbé lọ bá wọn kí ilẹ̀ fẹ́ sọ pé sọmọ wọn tẹ́ a bá dọ̀hùn. ikú pa ni. kò sí nǹkan kan tá a máa sọ ju pé ká débẹ̀ ká ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. ká máa prepare. a máa sọ fún wọn náà ni. sálọ torí pọ́nmọ́ bá máa kó òkú dání ni. kò kú mọ́ wa lọ́wọ́ ó kú náà ni. ó ṣàǹṣà wà lápá. junction la fẹ́ dé ibo la máa yà sí. ẹ yà sọ owó òsì bàbá owó òsì lẹ máa yà sí. owó òsì left. ẹ yà sí left. ok it's okay ọ̀rẹ́. ẹkú tó ti wá sun ẹnu tó wá tó ni. gbogbo ilé tó ṣe yìí ó lè sọ bò. kò yẹ kó kú. gbogbo wa la mọ̀ yẹn. ṣáà ní sọ̀rọ̀. oh god oh god oh god. kò sí àárín kankan ṣe sí eléyìí ti lọ náà. ibẹ̀ yẹn lọ́ní ẹ̀yà sí o. ohun ẹ̀dá ò kà sí ló ń yọ ẹ̀dá lẹ́nu o. ọ̀rọ̀ ayé yìí máa gbọ́gbọ́n o. ẹ̀dá ayé ẹ̀dá kun ẹ̀ṣọ́ ẹ̀nu wa o. tá a bá ráyé jẹ́ o ká tún máa fúnra. ẹ̀dá tó ráyé jẹ́ kó rántí ọ̀la o. àti ìlú wọn àwọn kan fi ojú kàn wọn. mi ò fẹ́ understand yín mọ́ mọ́tò ó gbọ́dọ̀ padà sẹ́kọ̀ọ́ lálẹ́ yìí o ẹni tó ní mọ́tò máa gba mọ́tò ẹ̀ lálẹ́ yìí o. àlàyé kí ló ṣe yẹn ní sùúrù. kì í ní sùúrù. ẹ̀yin náà ṣáàrì gbogbo ọ̀la tàn ṣe látàrọ̀ bá ṣe ń sáré kristosi tá à ń sáré kristosi ẹ ní sùúrù náà àṣàníjà sáàrin títì. àṣẹ ẹ ti fẹ́ máa kí fún mi nìyẹn. ṣé mo ti fẹ́ máa le. ṣé mo ti kí fún yín báyìí. mọ́tò gbọ́dọ̀ padà sẹ́kọ̀ọ́. ẹ̀yin náà ní bá ṣe rẹ̀ náà. kí ló ṣe wáyé tẹ̀yìn ń sọ̀rọ̀ báyìí ṣé iye tó yẹ kẹ́ gbà lọ́wọ́ alẹ́ gbà yẹn ṣáà fún yín lówó yín ni ṣáà fún yín lówó yín pé náà. ṣé ẹ fún mi lówó mi ni dá mọ́tò padà ni. ok ẹ fẹ́ já sí títí àbí. màá jálẹ̀ ni. wọn ò bí yín re wọn ò bí ẹ wo ara ti ń kọ mí o ara ti ń kọ mí o. ẹ wo 30 minutes mo fún yín. 30 minutes ṣe kíákíá máa jókòó yín. wọn ò bí bàbá yín re 30 minutes ẹ máa rí ẹ lọ já sílẹ̀ kẹ́ ọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ máa já sílẹ̀ ẹ lọ tẹ́mi máa tó bẹ̀ lọ já sílẹ̀. ok má wọrí. a máa jọ yín lójú mi. ẹ kò waste time kí ló ṣẹlẹ̀ gangan. ẹjọ́ yín kọ́ ọjọ́ kan lẹ́yìn náà máa kú kúkú. gbogbo wa náà la máa kú ó dà pé ẹ dá mi mọ̀ òkú tí mo bá wọn gbé lọ sí gbòòwò nígbà tó ń ṣe dáadáa express mo já sí ẹ mọ̀. ẹ tí mọ̀ mi o ẹ mọ̀ mi rárá ẹ mẹ́mí gan. kò sí wàhálà. ẹ nílé ọlọ́dẹ mi ń lọ. àti kólẹ̀ sì ti wá. tálẹ̀ ń wà lọ́mẹ̀. bàbá kẹ̀kẹ́. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú ara fẹ́ra kù ẹ kú àwòrán ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ṣe ẹ wá rí tẹ́ ẹ bá ti gba horo yìí jíjáde tẹ́ ẹ bá jáde sọ́hùn ilé ajítèrù lẹ jáde sí tẹ́ ẹ bá ti wá dé ilé ajítèrù tẹ́ ẹ béèrè pé ẹ ń lọ sílé bàbá ẹ tiẹ̀ ti rérò ń bẹ́ẹ̀ ẹ ti rójú látúwá lógiri. èrò ti wà mẹ́sà. èrò ti wà ń bẹ́ẹ̀
wo bá irú wà ń bẹ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. láyé ẹ dákun ẹ̀ṣọ́ ẹnu wa o tá a bá ń ráyé jẹ́ o ká tún máa fúnra ẹ̀dá tó ń ráyé jẹ́ kó rántí ọ̀la o. calm down ilé kọ́ ló máa sọ̀bù ẹ̀ ilé kọ́ ló máa sọ̀bù ẹ̀. báwo ni bàbá yẹn ṣe mọ̀ báwo ló yẹ mọ̀ pé ọmọ Lára ti kú. wà kí ló tó ń sọ̀rọ̀ báyìí ṣé o mọ̀ pé ó ti lè lọ fara wọn ni. fara wọn ṣé mèrè ni. òótọ́ lọ sọ pé ó ń ṣe mèrè. sórí irú àwọn bẹ́ẹ̀ yẹn tó máa ti jẹ́ ààyò lọ́dọ̀ bàbá wọn bẹ́ẹ̀ yẹn wọn ò lè má lọ sílé láti lọ fara hàn wọn ò dẹ̀ ṣe ń wọ ọmọ Lára ó dàbí pé bàbá ẹ̀ láìkí ẹ̀ gan. ṣé ọmọ Lára ṣe báyìí fún mi fún ládùrúfẹ́ tí mo ní sí ṣó yẹ kó máa rìn kiri kó tún ti wálé ṣáájú wa kú lè sí mo máa bá wa problem tá a bá lè bẹ́ẹ̀. máa calm down Ọládélé mo ti wà kó tó ti bẹ̀rẹ̀. ẹ calm down ẹ fi ilẹ̀ ẹjọ́ sunkún. ó sunkún kiri ẹ kó tó sọ́dọ̀ dídé kó níbẹ̀ tó tún ní kó. kí ló tó wá dákẹ́ máa tẹ́ ń bá a sọ látàrọ ni ṣé láìkẹ́ máa padà o. eléyìí solution. ẹ mọ nǹkan tó yẹ ká ṣe ń sìn ẹ jẹ́ ká lọ bárù bàbá yẹn ká bá wọn sọ̀rọ̀ kó tẹ̀lé wa lọ a lè lọ dá lọ báyìí o bí bẹ́ẹ̀ kọ́ kò sí ní ta lè ṣe o ẹ jẹ́ lọ bá wọn máa gbọ́ sí wa lẹ́nu ọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ bá ṣe èmi máa bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣe. wá bá ń fọ sẹ́ńtẹ̀lì yìí kó bomi sí fún mi ṣàlùwàlá ìyá wòsílà àdìtí dákú iṣẹ́ dé ẹ tún padà ní ẹ mọ bẹ ni. ní tó ṣẹlẹ̀ kọ́ yẹn sá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ni sá àwa dàrú láàrin ara wa pé ìgbà tó jẹ́ pé ọ̀dọ́ là wa kò yẹ ká lọ kí wọn bẹ́ẹ̀ yẹn láì mú àgbàlagbà kan dání ìgbà tẹ́yìn dẹ̀ lẹ mọ bẹ̀ bóyá kẹ́ tẹ̀lé wa ká sì má wà dàrú. ibẹ̀ mo wà látàárọ̀ tá à ń pẹ̀tù sí ẹ̀yìn bàbá kẹ̀kẹ́ nú nígbà tá a sì ti sìnkú tán lèmi kò ń bẹ̀. ẹ sìnkú. a sìnkú bá a ṣe sẹ́ńtà lèmi kò ń bẹ̀. ẹ dákun òkú lẹ́sìn. òkú tó kú. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá bóyá kò kí n ṣe bàbá kẹ̀kẹ́ táwa ń béèrè lẹ́yìn sọ̀sẹ̀. àbí bàbá kẹ̀kẹ́ ò pé méjì ńlẹ̀ yìí àyìnà ni ọ̀dọ́ bíi tiyín àtàwọn ọmọ kéékèèké ni wọ́n ń pè ní bàbá kẹ̀kẹ́ àyìnà ni wọ́n máa kì ní àyìnà kẹ̀kẹ́ ni wọ́n bá sọ bàbá ẹ̀ di bàbá kẹ̀kẹ́ n ò sì pé méjì ńlẹ̀ yìí. ẹ wò pé torí ọmọ Lára náà la ṣe wá tó ń gbé lẹ́kọ̀ọ́ sá. àyìnà bẹ́ẹ̀ sá. láyìnà tí wọ́n ti ń pè láti àná tàbúrò rẹ̀ ti kú tọkọ tí ò gba àgò ṣé ìyẹn a máa ṣe bẹ́ẹ̀ ẹ wá dé ní ìsìn ọwọ́ arán ẹ̀yìn wá kẹ́ wá bá wa ṣe kẹ́ wá bá bẹ̀bẹ̀. àbúrò ẹ̀ ló kú sá. bàbá àìná wà ní mọ́tò. kò wá lè bọ́lẹ̀ kò lè bọ́lẹ̀ nígbà tí ẹ̀ wá tẹ̀ láyìnà pé kí n lọ bá bẹ bàbá àtìyẹ́ ṣé kò lè bọ́lẹ̀. kì í ṣe gbóhùn náà ló wà ní mọ́tò báyẹn sá òkú ẹ̀ ló wà ní mọ́tò. òkúta ni àyìnlẹ́ kú. ẹjọ́ sá ẹjọ́ sá. ẹ wá tẹ̀lé wa lọ. tẹ̀lé yín lọ bó. àwa ọmọ àbúrò ẹ̀ kú ẹjọ́ sá. kí n tẹ̀lé yín ká gbé òkú ẹ̀yìn ẹ̀gbọ́n lọ síbi tí àbúrò rẹ̀ ti kú kóògùn dòyìn wá kọ́ mi jẹ èmi ní kí n lọ tún pa ìná tó jẹ́ pé àbúrò rẹ̀ tó kú àmọ́ bó ṣe bá wa jẹ́. dẹ́ẹ̀dì ẹjọ́ ẹjọ́. àmì ọ̀ tẹ̀lé kí n tẹ̀lé. dẹ́ẹ̀dì ẹ̀. ẹjọ́ kí la fẹ́ ṣe báyìí. ọmọ Lára ní lóòótọ́ kọlu nẹ́ẹ̀lì láìwá iná lè rọ́jú. àpá burúkú rèé o. ta lògùn doyún ṣe nínú ọdún yìí ọmọ méjì lẹ́ẹ̀kan ṣo. ọ̀dà ẹ dákun ta ló súnmọ́ ọmọ yìí dáadáa nù yín. ìyàwó mi ní sá. ìwọ lọkọ ẹ ò ní lè tẹ̀lé wa lọ. ohun tí ń bọ́lẹ̀ lẹ́nu Ògúndoyin gbà tá à ń sìnkú àbúrò láàárọ̀ yìí mi lè sọ pé gí báyìí ní ọ̀dà lọ́hùn. ẹ fún mi lẹ́ni méjì tára ẹ bá balẹ̀ dáadáa nínú yín kí wọ́n tẹ̀lé mi. tí o bá mi tẹ̀lé wọn kí wàá ti wá lè lọ. bọ̀dá mi aṣá ń bẹ̀rẹ̀ lọ ṣé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀
ẹ tó bá ní pé nǹkan tó ṣẹlẹ̀ sí ní yìí kò dùn ún kó náà mú tiẹ̀ kó lù pa gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yín sìn kẹsùnkún lè ní dọ̀la kó máa lè dá ọmọ yín padà mọ́ ẹ jẹ́ gbà fọ́nà wọn. ṣé ìgbìmọ̀ ló lè dọ́dọ̀ ṣe ló bọ̀ wá sí ṣé mo lè ṣe tó ṣe fún nílò ọdún tó bẹ̀rẹ̀ kan kó ń bẹ̀. Àwọn tí wọ́n ti lọ́ọ́ lọ sí ìlú ládùúgbò respect ti ṣe lórí ọmọ yẹn. Ta ló fẹ́ kò mú kú? Ta ló máa bí ẹ̀fẹ̀ sí mi lórí? Ẹni sùúrù ẹ̀ bí. Ẹ̀wọ̀n máa yẹ ká ṣe mistake o. Eléyìí ọjọ́ ni mo ṣe ti Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run máa fojú ayé bí ọ. Gbogbo ẹni tí ẹgbẹ́ gbogbo ẹni tí sọ́njà rẹ̀. Ìwọ́n ni Ọlọ́run kọ́ ló ṣe ilé ilé ìjọba. Ẹ̀ka ló wá ṣe ṣẹ́rẹ́ tó ṣe ní. Ọ̀dà mi ẹ wò kí wọ́n lè fún bàbá ẹ̀. Ẹ ṣe fọ̀rọ̀ láti ilẹ̀ ìgbà ní ìlú ẹ̀mí tí ọ̀dà mi lọ sẹ́yìn lọ́dọ̀. Ọ̀dà mi ẹ fi ọ̀rọ̀ lára bẹ̀ ẹ sì fọ̀rọ̀ lára bẹ̀ ẹ sì ọ̀rọ̀ lára kọ́ ló kún àmì ìfò sẹ́rí lára ó kọ́ sí gbogbo yẹn pé ó ṣáàjì fóònù tiẹ̀. Ẹ̀yin ẹ wo ohun tó ṣẹlẹ̀ ká bá pé kò ṣẹlẹ̀ àfi ń parọ́. Àdúrà mi ni pé kọ́ ló ń bá mi bu òróró òtura sí ojú ọgbẹ́ tí ń bẹ lọ́kàn ẹ̀gbọ́n ẹ̀ yìí. Bàbá rárá ó ṣe sùúrù ni o kò sí ohun tọ́lọ́run ò lè ṣe tó bá ṣòro yọ ṣọ̀dá á ṣe kàn bí òtútù á ṣe kàn bí ọyẹ́ iṣẹ́ Ọlọ́run. Ṣé wàá yẹ kó máa ṣe ká? Ẹ̀yin ẹ wo àwọn ọkùnrin méjì nígbà tá a ṣe ìṣúra ọmọ ìtàn tá a sì wọ ìtàn tí mo délé kí n mú sẹ́ńtẹ̀lé kí wọ́n bá bomi sí kí n kírun ni wọ́n bá dé kí wọ́n bá ní pẹ́pẹ́ sí o àwọn ń béèrè ilé oúnjẹ o kalẹ̀ béèrè ilé oúnjẹ wọn làwọn ń béèrè bàbá kẹ̀kẹ́ bàbá alára èmi bá tiẹ̀ kí wọn mo ṣe bí eléyìí tó ṣẹlẹ̀ ni wọ́n gbọ́ wọ́n torí rẹ̀ wá ẹ pẹ̀lẹ́ ẹ ṣe wọn ẹ kú ọ̀rọ̀ ìyẹn o ni wọ́n bá ní ọ̀dọ̀ bàbá alára kí lè fẹ́ lọ ṣe ń bẹ̀ ni wọ́n bá ní kí n sátẹ̀ dáhùn nígbà tí ń tẹ̀lé wọn dé ẹnu ibi ìdí àpótí ń bẹ ń bòde ibẹ̀ ni wọ́n páàkì ọkọ̀ sí ṣẹfẹ́ gbọ́ òkú lára. Kí ló ṣe? Child market. Mo ti gbọ́. Kí ló ṣe ẹnu dẹ̀ pariwo báyẹn? Ilé ìlágbára ni. Kí ni? Wọ́n ní owó àárọ̀ yìí lọ sí àbúrò lára. Jésù Kristi. Wọ́n ní kò pẹ́ náà lọ tó gbé òkú lára. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n ti tún fọ́ fún dájú wọn fún wọn wọ́n ṣe fẹ́ sọ. Ọmọ ìyá kan náà lẹ́ẹ̀kan. Ọlọ́run rí o. Ẹ ò tálágbé ọmọ kìkà tún ọmọ gbígbé káwa mọ́lẹ̀. Àmọ́ ní fi kú ọmọ kéré àdúrà. Ìbànújẹ́ ikú òṣùmà ní wọlé tọ̀ wá. Àbúrò mi. Ṣé wàá rí wípé ọmọ sọ̀jù? Ìfetísílẹ̀ tá a sọ, ó sọ̀jù ọ̀rọ̀ àgbò lọ. Ó dá kí ènìyàn ó máa gbọ́. Nígbà tí mẹ́sẹ̀jì jáde sí ẹ pé kó má tí ì lọ síbi olóòkú tàbí ìnáwó kan ní wákàtí. Ṣé o gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀mí Ọlọ́run parọ́? Ìfetísílẹ̀ ó sọ̀jù ọ̀rọ̀ àgbò. Torí ìgbà tẹ sọ fún mi, ẹ tí wọ́n nílẹ̀ mi sọ pé tí wọ́n sọ pé ẹ̀yin náà rí. Ẹ mọ̀ ń bọ̀ pé rárá tó ń sọ ọ̀rẹ́ mi ni wọ̀n ìyá mi ni. Ẹ pé báwo ni nǹkan bẹ́ẹ̀ ṣe máa ṣẹlẹ̀ kí má tẹ̀lé ojú sílẹ̀ lọ. Ọlọ́run ní kí n gbà yín lọ. Àlá tí mo látẹ́ pé gbà tí mo jí mo bẹ̀rẹ̀ sí ń bọ̀ ni mo tún dé ṣọ́ọ̀ṣì ẹ̀rẹ́ mi náà tún jíṣẹ́ ọmọ kékeré bíi ọmọ ọdún mẹ́jọ ló tún jíṣẹ́ yìí. Ẹ bá ti sọ̀rọ̀ bá mi fọ̀rọ̀ yín ṣe rí. Ṣé o dẹ̀ mọ̀ pé yóò dé mọ́? So ìbànújẹ́ ni gbé bẹ́ẹ̀ ní ní fojú sunkún. Ó tiẹ̀ ní báwọn kúkú àwọn lágbára Ọlọ́run. Báwo la ṣe máa ṣe báyìí? Inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá ibẹ̀ náà láti padà sí. Toró ló mọ wá, òun ló mọ̀ wá, ó sì mọ̀ gbàtà á ti padà sọ́dọ̀ rẹ̀. Kẹ wá tún wá bá wọn ṣe Ọlọ́run.
ká gbọ́nà tóbi níbi tó ní. Allahu Akbar. Ẹ̀yin náà wò gbogbo nǹkan tó dá ló dá ní ńlá kọ lábo. Ibi tó ti wá fagbára rẹ̀ hàn jù tá a bá fi sùúrù tó ẹ̀yin náà wò òkúta. Òkúta dáwì ọ̀làkọ ọ̀làbò. Ewé náà ọ̀làkọ ọ̀làbò. Omi gangan náà ọ̀làkọ ó tún lábo náà. Ó ṣe ká máa gbáyé ó ṣe lábo. Ọwọ́ amúkú ọwọ́ á ṣe lápọ̀. Ṣé rí tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà pàmò wá rẹ̀. Torí ọ̀dọ̀ rẹ̀ báyìí láti wá ibẹ̀ náà láà sì padà sí. Ẹ jẹ́ àgbà fọlọ́. Mo jìyà lórí ọmọdé gbogbo nǹkan tó kì í ṣe fọ́mọ ni mo ṣe fún wọn. Ó ṣe wá jẹ́ ìgbà tí àsìkò tí ń súnmọ́ láti máa jèrè wọn. Ọlọ́run bá mú wọn sọ́dọ̀. Ọlọ́run ò ṣe dára. Daddy, mo rí àlá 100k lórí àkáǹtì. Yes. Àbí kò fẹ́. I love it. I love it. I know you love money. You like owó jù yẹ. Daddy, you're the best daddy ever. I'll be the best daddy. But I'm best way to account. You like money. You like owó jù yẹ. Wọ́n ti dọ̀rọ̀ lówó àsáré pẹ́ẹ̀kì mi. You know what? Mo fẹ́ kó lọ bá máa bóyá bí ṣe ti rẹ̀ so ààrẹ pẹ̀lú ẹ̀tọ́ máa lọ sí vacation. But Daddy, ìgbà tí mo bí sàmì ti rẹ́dí sí báwo lọ́rọ̀ school ni? School ẹ̀ ṣe wà hàn. School ẹ̀ ṣe wà bó ṣe wà. Káàkà wọn tún lọ ká lọ bá tẹ́gùn ìlú sáà àjẹpá àti pé pàápàá bóyá sọ pé ó sì kí ẹ̀ kò bá mi lára mi. Mọ̀ pé tí nǹkan bá ṣẹ́ èmi ló ṣe bóyá sọ pé ó ń fún ẹ̀yìn nígbà tó yẹ pé orí tèmi lọ́pàá wọ́n ti ń lo àmà so afẹ́kọ̀ọ́ treat ara ẹni àgbẹ̀fẹ́ káàkiri bá tẹ́kùn ká lọ sí Orlando, Washington, Atlanta, New York káwọn máa fi dé ìlú ní mẹ́wàá Amẹ́ríkà ká máa padà fún sí. Síbẹ̀síbẹ̀ náà kò sí dáàbò lọ́nfà àgbà bẹ́ẹ̀ náà ni. Nígbà bẹ́ẹ̀ kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ o sọ́dọ̀ àwọn ọ̀pọ̀dẹ̀jáyé ni ọ̀dọ̀ ìpọ̀dẹ̀jáyé àìsí ilé ayé ní bí ẹjọ́ bá dán wò ńlọ sọ̀wọ́n alákejì ẹ̀yìn kọ́ ọmọ sí wa. Akara wọn pa lọ́ka pẹ̀kọ́ jù bá a bá mú yẹn lọ sáyẹn lọ ní ọ̀dà yẹn kan náà. Ẹni tọkọ ọmọ tiwọn wọ́n ta ló ti fẹ́ yàwó ta ló dáná fún sáà mọ̀ sọ́mọ̀ wa ọwọ́ agbọ́mọ wa sílé ọmọ wa kú wẹ̀ òun ọ̀fọ̀ ọmọ tí a tó èmi níwájú èmi àdábùlù sọ fún ẹgbẹgbẹrẹ kórè o ẹ wo àìfẹ́mọ ọlọ́mọ láì ṣòro olóró ẹ lọ rè sọ fún ṣé mo ti sápamọ́ ẹ lọ rè sọ fún pé yóò ṣe orò nínú ilé tiwa báyìí tí èmi fojú kọ́hún kí lè tàkà nílé èmi àti lẹ́yìn ta ní olè ṣé wọn máa lékun léèyàn kan fọrùn lọ ni láyé síkú ni wọ́n mú yín tí àbá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ wáyé àtọwọ́ àtàwọn fámìlì rẹ̀ bẹ́ẹ̀ bá pé 200 days lẹ́nu. Ẹ mọ̀ kún lọ́kọ̀. Ẹ mọ̀ sí àbá nígbà tí ní ìdájí ẹ mọ̀ sí àbá kọ́mọ̀ sọ ẹ tó lè sọ fún mi sábà. Láyé jẹ́ o ká tún máa fúnra ẹ̀dá tó ráyè jẹ́ kó rántí ọ̀la o. Àwọn kan fẹ́ dàbí ẹ̀ o. Ẹ bá feel intervention yẹn tán ẹ try kẹ́ kó àwọn blọọkù yìí wọlé. Yes lẹ́nu. Sà ó pọ̀ díẹ̀ wà ní. Ẹ mú un púpọ̀ wọ́n ń bọ̀ wá jáyè pèsè ibi tó wà ilé ní ilé ni. Wọ́n máa dáṣẹ́ dúró ní ìwà. Yes bóyá ìfọ̀lẹ́ máa ń gbé àtẹ̀ stop ní tẹ̀sí ẹ̀ kó ilé ìwọlé. Ìfọ̀ fún wọn Mayor international. Kí ló dé tó ṣáìtì ni. Mo ní kí wọ́n yọjú sọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ náà ni. Ẹ pẹ̀lẹ́ ẹ jọ kọ́ rèèyàn. Èwo tún ni? Ọ̀gá yìí Mr. Tafa. Mr. Tafa yẹ kí ló ṣe wọ́n? Ẹ yóò gbọ́ kankan. Mi gbọ́ nǹkan kí ló ṣe wọ́n kí ló ṣe Mr. Tafa? Nínú àláyé. Wọ́n nílò ìlú náà kọ́ni kò forí jì wọ́n. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ méjèèjì ọtí kú. Ọmọlára àti Ọmọládé. Ikú Jésù dùn mí. Kí ló dé ṣọ́n lásìdẹ̀ntì ni? Ìkọkúlé kọkúlókò ni o. Ìwú kí nìyẹn báyìí torí Ọlọ́run? Bá ṣe rí ni o. Mi ò gbọ́ ọ̀kan. Kọ́lọ́ kó ṣàforíjì fún wọn.
ẹ lọ bẹ o. àmì ò ní lè lọ ẹ ó ní reason tí mo ṣe ní lè lọ ó ní reason. kò dáa ẹ lọ ọmọ ọ̀gá yín méjèèjì kúlẹ̀ kan ṣoṣo ẹ wá sọ́pẹ̀ ní lọ àdèmọ́ ohun tó ṣe fún yín o. kò lè yé yín kò lè yé mi ó dà ó yẹ ṣàlàyé tó yé mi bẹ̀ fún kí n má wọrí ẹ lọ bẹ o kò dáa o ó dà ìgbọ́ ẹ má ṣe bí aláìgbọ́ o ẹ jù ẹ lọ bẹ̀ ṣe gbọ́ ẹ dàpọ̀. ọgbọ́n tí mo gbọ́ jẹ́jìlá tí mo mọ̀ ní ọjà jẹ́ kan kámọ̀nàmọ̀nà kámọ̀ pánapàná ó ní bá fún akọ̀lọ̀lọ̀ ń sáwọ́ lọ ilé onílé pé òun ó tákì wọ́n ní bọ́ bá ti dọ̀ wọ́n àkìmọ̀nà ní òkì wọ́n ti mọ́ dídẹ́rẹ́ wọ́n fi bọ̀gún lé wọ́n fẹ́ jà ṣẹ̀ṣẹ̀ wọ́n fi tẹ́lẹ̀ ọjà wọ́n fi pọ́n hàn bògún odò ojú omi àyàgbèdì àkọ́ kọjá wọn rákọ̀ músẹ́ bọ́ àyàgbèdì àkọ́ pẹ́pẹ́ àwọn olóòtú táwọn òde alápàdẹ̀dẹ̀ lọ́kọ́lé tọ́lọ́kọ́jú ẹ̀sọ́dòdó kò fojú kọmi kọfẹ̀yìn kòkè ọ̀ṣọ́gbó ló wọ́n dé àpò ìtísọ́mọ̀ sọ̀rọ̀ ńfẹ̀ wọ́n gbé wọn ọ̀rọ̀ kalẹ̀ ó búburú sẹ́kún ó ní pé ni wọ́n àtàlẹ̀ ní òun ọmọ omi ní àtàlẹ̀ ní òun ọmọ ẹ̀yin ìṣòro ọ̀run o ẹ wá gbọ́dọ̀ ṣe ariwo ariwo gbàgbà ariwo àìfò òkú gbígbẹ́ bọ̀ gún lé ariwo ariwo gbàgbà ariwo àìfà kàràmàgbò bọ̀ gún àrẹ jà ariwo ariwo gbàgbà ariwo. ẹ̀ńtẹ́ láyé ẹjọ́ jẹ́jẹ́ iná kọ́ mọ̀jẹ̀ tóorùn níjọ́ ọ̀nà bá ṣoṣo àjẹ́bọ̀rùn bá ṣoṣo àgbéjù kókò ẹ̀ ti jẹ́ Ọládélé orúkí oyin báyìí ọláàrẹ òde ní kankan mọ́. ìbátúndé orúkí oyin ìjọ ìṣàánú mi bàbá. Ọládélé ọmọ ọmọ tiwa ọ̀pá. èmi kò mọ̀ pa kó ṣe ṣì kí kó jẹ́ pé ilé mi ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní ìṣàánú mi ojúlówó ojú ṣàánú bàbá ẹni ìwé mi iná ẹjọ́. kọ́ ọ tó lè bọ̀ ọjọ́ méje gbáko ọlọ́jọ́ méje ní àyìn táì parí gbogbo ètùtù táwa fẹ́ ṣe tá a bá ti parí gbogbo ètùtù táwa fẹ́ ṣe tó a bá lọ́wọ́ kankan nú ẹ̀ ó ti tàn máa lọ láyọ̀ àtàlàáfíà. ọjọ́ méje. bẹ́ẹ̀ ni mo sọ ọjọ́ méje òru méje ọ̀sán méje ló ń lò ní àyìn. bẹ́ẹ̀ ni. èmi gà ti kú. 7 good days and 7 good nights ló máa lò papọ̀ nínú ilé agbára mi. màá ti kú kọjọ́ méje tó pé. kí ló fẹ́ pa ọ́ kò sí ní tí ó pa ọ́ àwa náà ìpààyàn ẹni tó bá ní aṣọ lórí kọ̀ọ̀kan ní fẹ́ kírú aṣọ kankan yá ntọ́ bàjẹ́ ti bàjẹ́ àwa ti gbà fásẹ̀dá. amẹ́lẹ́yìn á sọ̀rọ̀ yìí àìfẹ́ mọ ọlọ́mọ láì sọ̀rọ̀ olóró ńgbà tó fẹ́ mọ ìtàndá náà fún náà. ìfẹ́ àfẹ́sọ́nà mi ṣe mí. àfẹ́sọ́nà rẹ ni ní sunlé rẹ. kò sùn bẹ́ẹ̀ kò sùn bẹ́ẹ̀. tó bá jẹ́ pé ńgbà tó fẹ́ fẹ́ ọmọ wa ọdẹ́lẹ̀ wa ní àyìn ọ ti mọ̀ wa àwa náà ó ti mọ̀ ọ́. mo ní plan òun ní òun gbà fún mi gbogbo ẹ̀ mo fẹ́ ṣe. ó ti rugi ní bùnbùn báyìí nísìn ó ti tọ́ ọ̀nà ti pín. báwo máa ṣe wá wà mí báyìí báwo mo ṣe fẹ́ ṣe. àwọn tó mọ̀ jẹ̀rẹ̀. kí ni yẹn sọ. bẹ́ẹ̀kọ́ yìí ẹ bọ́ tó mọ̀ jẹ̀rẹ̀ fódìdí ọjọ́ méje bẹ́ẹ̀ ni bá ti ń pa ọkọ̀ ọmọ jẹ kọ́ ọmọ báwọn gba arúmọ̀lẹ̀ múlẹ̀. ẹ̀kọ́ di òòṣà. lágbára yá lọ́mọ jẹ àwọn arúmọ̀lẹ̀ ni ó sọ fún ọ pé èsè èèyàn bí tí a bá ti wá yọ̀ǹda rẹ gbogbo ohun tó fi dúró ní àyìn ìlọ́po ní ọmọ jẹ fún ọ ní ihò rẹ. mo ti kọjá yìí mi. ẹlẹ́gbàmọ́dìrá o ẹlẹ́gbàmọ́dìrá tó wọlé. ibi ọ̀rọ̀ yìí lọ la ò mọ̀ o. ibi ọ̀rọ̀ yìí lọ la ò mọ̀ o. mo bá ju ọlọ́run àti mi ìmọ̀ nǹkan tó ṣe lára mi ìmọ̀ kọ́kọ́ pẹ̀ mo sì ní òde ìmọ̀ kọ́kọ́ pẹ̀ ó ti sún mi ṣe láwọn èèyàn dé sọ káàkiri pé èmi àti mọ́mì mi là pa ọmọ lára àwọn Yorùbá dẹ̀ sọ pé oṣù òrùn di ọmọ ìlú fẹ́ fìdí ẹ̀ ọ̀rẹ́ mi ò kó mi ìjà ti fìdí wọ́n ní bọ̀dì. Fọlákẹ́ bóyá mo ṣe wá ẹ̀mí mọ̀ kó máa bẹ̀rù kò tẹ̀ bá mi sọ fáwọn èèyàn pé mi ìmọ̀ kọ́kọ́ pa ti yá mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀. Gba ẹgbọ́ èmi tí mo mọ̀ kó lè ṣe wọ́n tó lè pa mọ́síkítò mo gba ẹgbọ́ gidi gan ni o ẹ fọkàn ara yìí má bínú mo gbàgbé ni mo ṣe ń lọ ẹ fún ẹ fọkàn ara ẹ balẹ̀ ṣé tó bá ṣe jáde ní bàbá èmi fún ara mi màmá ya ojúlé màmá ya ṣọ́ọ̀bù máa sọ́wọ́ pé òun kọ̀ọ̀kan ń pa ẹ̀rọ òun kọ̀ọ̀kan ń pa ẹ̀rọ èmi gbàgbọ́ báwọn èèyàn gbàgbé ní èmi tó fi wá lo ẹ fún mi lẹ́ẹ̀kan ní èmi ṣe gbogbo tẹ̀lé ni mo ti gbàgbé ni owó wà kan tó wá gbaṣọ́ ń bí ẹ tún jọra
Ètò wà rò bí àwọn olówó àwọn ajú ẹ̀. Má bínú mo rò bí àwọn òun ẹ̀gbọ́n. Báwo ló ṣe ṣe báyìí? Èmi pé ẹ̀gbọ́n mi kò lè ṣe. Wọ́n á ní kí wọ́n sọ fún mi ṣe pẹ̀lẹ́. Wọ́n mi kí wọ́n mi. Wọ́n sọ fún kórìkò lẹ́nu wà mọ́ sí wọn. Má bínú gbogbo náà kọ ibi náà ni. Ó ṣàṣàánú wa. Olórí ibi máa ṣàǹfààní. Ẹni ló fẹ́ gbọ́ o. Kí wọ́n sọ pé wọ́n ló pa lára. Jẹ́ tí wọ́n pè mí náà mọ̀ jù. Olórí ibi olóṣì. Wàá kó ní tiẹ̀. Okú lára mi ṣòkú bóun ṣe apàyẹ àwọn olórí burúkú. Àràmàlà. Ẹnu apẹ̀lú fẹ́ gbọ́. Nǹkan tèmi fẹ́ sọ báyìí ni. Ó tún mú dání. Wọ́n tún lọ ṣe mítì mi lóru. Èmi ọmọ ọlọ́mọ tí níyà tí ní bàbá. Ṣé ó dá kí ikú lásìkò yìí? Orí mi ti ẹ̀kọ́. Okú lára ò ní sùn lọ́rùn àwọn olórí ibú. Wọ́n á dá nípìnlẹ̀ pẹ́pẹ́pẹ́. Kì í ṣe kí n sọ pé òun kí má kúrọ́ wá jẹ kí mi náà ya. Wá ọgbẹ́ni ẹ̀sùn jọ́ tó ọlọ́ owó mi. Jọ̀ọ́ bá ló máa san owó mi. Já mi ló. Ọtí ń pa ẹ̀ ni. Ọtí pè mí. Wá jọ́ tó ọlọ́run. Ṣé búkú ló pè mí ni? Ọgbẹ́ni owó bísíǹsì lélẹ́yìí yìí ló fowó ṣeré. Mo ìgbà yìí owó ló pàpọ̀ mi ní kí ló bọ̀ ọ̀gbẹ́ni já mi ló ṣọ máa tẹ̀lé. Ọgbẹ́ni àgbórí ẹ̀ ò pè rárá. Ó ní kẹ́mi òpè tó yẹ bá kórè bàbá mi sọ̀rọ̀ báyìí. Kí ló lówó mi fún ẹnì kan tó tọ́ sí ẹ? Ẹ mà dàbí kẹ́ kò fún ẹni. Ẹ̀kọ́ tó tọ́ sí mi. 250 lọ́dẹ̀ tí ó pè ọ̀gbẹ́ni wá bóyá máa sanwó. Ní fowó ṣe ní. Ó dàbí kó gbá ní mọ́ra. Èmi ò gbádùn. Ẹ̀sùn gbàgbà tó ti lọ́wọ́ tèmi. Èmi ò gbádùn. Ní fún ẹ lọ́wọ́ mi. Ọ̀gbẹ́ni tó bá gbórí yẹn ló fẹ́ bá mi ṣe ni wà látàlẹ̀ màá bá mi kọ́lẹ̀ o. Ìwọ sí kò tó fẹ́ ṣe fún mi. Kò sí kò tó lè ṣe mí náà. Ẹni fi ṣe àgbẹ̀ wà rẹ̀. Bí ẹ dá. Èmi ò sọ olóòjà rẹ̀ kí wọ́n ṣe ìgbà fún mi. Ẹ tó bá ti lè sọ gbèsè tó wà lẹ́yìn òun ni kó bá mi sọ̀rọ̀. Ẹ tó bá ti lè sọ yẹn. Ọ̀sẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́. Mo fẹ́ lọ́dọ̀ jẹ́ o sọ pé 250. Ó lọ bá ti dàgbé. Bẹ́ẹ̀ sọ kọ́ pẹ́ bẹ́ẹ̀ ni màá jẹ́ kó wo máa wo délé ọkọ kó bá délé o. Màá ti jẹ́ kó máa wo kó máa wo dòkó. Àtẹ́tùmù kan lẹ̀ fún ẹ. Wá àwọn tó bá bá a dá sọ̀rọ̀ yìí. Àwọn tó bá bá a dá sọ̀rọ̀ yìí. Ó kì í fa lọ́wọ́. Ó ti lè. Good. Wá jẹ́ kó bọ̀. Kò sí kó tó fẹ́ ṣe. Èmi ló fẹ́ máa lọ kọ́ méjì bàbá olókùnkùn lélẹ́yìn. Ẹ wá kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ sọ́jí ti ṣe. Ọjọ́ ìgbà ìgbà náà. Ṣé ó yẹ kó máa bá ọ̀bọ ìpariwo ni? Ṣé bọ́dọ̀ contract ọ̀ṣẹ̀ parí ìsìn? Ó lè ní pé kó fóònù tòun bẹ́ẹ̀. Ó lè lóun ti fún ní kọ̀ọ̀kan pé ó sọ pé kò tó. Ó lè fún sí kọ́lẹ̀ òkú lè fún sí. Wàá farabalẹ̀ bá sọ̀rọ̀. Ẹjọ́ pariwo. Ní sùúrù wa ṣé ìwọ náà ti fún lówó yẹn ni? Mo ti fún wọn fún lọ́dẹ̀ dé. Ó ń sọ pé mi pé 250 ló máa gba ẹjọ́ nítorí Ọlọ́run. Èlò ló wà bẹ́ẹ̀. Wá bí ṣokó tó bọ̀ ìsọ̀rọ̀. Ó ní wọn máa wo ilé lọ́ọ̀kan ó ní délé. Ìjọ̀tún Ọlọ́run kí ló rò pé yẹn túmọ̀ sí? Kò túmọ̀ sí nǹkan méjì tó pé ikú ni. Ikú ni ìkọlẹ̀ lẹ́wọ́ alẹ́ tá a ti yànjú yìí. Ọmọlára ló kú báyìí. A lè gbọ́ pé yóò ló bá jà. Ọlọ́dẹ́dẹ́ ló wà nínú wọn ẹ̀ àmọ́ kan tó ṣe ń bẹ̀. Bóyá ń ṣe kí ni bóyá kò ṣe àmọ́. Ó kọ̀ wà ń bẹ̀ bó ṣe ń lo láìpẹ́ àmọ́. Èyí business kò lè ṣe. Èyí owó kò lè pa. Ẹgbẹ́ kò sí ẹ̀mọ́ ẹgbẹ́jú. Eléyìí ọmọ àkúté lásán lásán tó ń lo ohun mu ṣe. Láti fẹ́ dáa fún. Ó lè ṣe ọkọ bẹ́mi. Ẹ wo ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ eléyìí. Àmọ́ mi nígbà wọn fẹ́ lọ sọ́dọ̀ Ládélé kí làwọn ṣe sọ́dọ̀ yìí. Ládélé wo? Ládélé kejì bóyá Ládélé pé méjì náà nìbọn. Wá mi ṣé wọ́n rò pé mo ní táìpù gbọ́rọ́ bí ṣe so a máa lọ bẹ́ńsìn wọ́n máa ní àwa ọ̀rẹ́ ọkọ a tún máa gbé ẹbọ àbẹ́tùtù kan o rò pé mo ní táìpù wọ́n dà pé òun ọkọ̀ tó ń sọ. As a matter of fact ṣé ní gbogbo àwọn padà bọ̀ tá à ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ń pè ọ́ fi gàrí síwájú ni o as far as I am concerned. Ibi ọ̀rọ̀ yìí lọ la ò mọ̀ o. Ibi ọ̀rọ̀ yìí á já sí la ò mọ̀ o. Kí ni ó ti di ẹ̀yọ́ la ò lè sọ. Ibi ọ̀rọ̀ yìí á já sílẹ̀ ò mọ̀ o. Ibi ọ̀rọ̀ yìí á já sí la ò mọ̀ o. Dùgbẹ̀dùgbẹ̀ ṣáà lọ̀rọ̀ yìí o. Ẹ dákun ó gbà fúnra ọ. Òde ṣàánú òde ìjọ gbogbo gbèsè ayé mi báyìí ni mo fi fẹ́ràn ẹ mo nífẹ̀ẹ́ ni mi ò lè fẹ́ kó kú tí ẹ bójú wò lẹ kó wo mi kó wá dúró ìyà tí mo jẹ kó wo ìyà tí mo jẹ nítorí ọ̀rọ̀ ẹ kó tiẹ̀ dìde kó bá mi sọ fún wọn pé èmi kọ́ mo pa ẹ o bá mi sọ fún mi ilé fẹ́ kó kú láyé mi ṣàánú mi lárájọ má jẹ́ kí n jẹ ìyá ìgbé má jẹ́ kí ìyá ìjẹ mi gbé. Ibi ọ̀rọ̀ yìí lọ la ò mọ̀ o. Ibi ọ̀rọ̀ yìí lọ la ò mọ̀ o. Dúró síbẹ̀.
mo ti ń pè ẹ́ láti jọ́wọ́. ṣé kò sí ṣòwò òkè kò sí mo rí àwọn miss calls yẹn gbogbo mọ̀ọ́mọ̀ má gbé kí ló ṣẹlẹ̀ nǹkan kò ṣẹlẹ̀ mo mọ̀ọ́mọ̀ má gbé ṣó ti gbọ́. ṣe bó rẹ̀ ní èmi àti ẹ̀ bó ṣe àwọn pè é ní pé ká kàn jọ sọ̀rọ̀. nílé ayé ẹ má pè mí lọ́rẹ́ ẹ mọ́. Abímbọ́lá kí ló ṣẹlẹ̀. mi ò kì í ṣọ̀rẹ́ ẹ̀ náà ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ́ ń ṣe wọléwọ̀de best friend ẹ̀ ṣe bóun ló ti pa yẹn. gbọ́n èmi wá dọ̀rẹ́ ẹ̀. Abímbọ́lá lẹ́nu ẹ̀. òkú ọmọlára tó wá fẹ́ sọ èmi dọ̀rẹ́. èmi ò sí rẹ́dì láti lọ síbi tí ọmọlára lọ. ṣó ti yí ẹ mi ò kì í ṣe ọ̀rẹ́ apààyàn. Abímbọ́lá Ọlọ́run á dáríjì ẹ̀. ṣùgbọ́n tó ń jábọ́ lẹ́nu èmi ni mo pọ̀ ọmọlára ọ̀rẹ́ mi. mo ṣe máa pọ̀ ọmọlára ọ̀rẹ́ mi. ta ni òun? kò ṣe jú ẹ. kò sẹ́ni tó mọ̀ pé wọ́n lọ pọ̀ bọ́ lára. kò ṣe jú ẹ. èmi ò dé ṣe ọ̀rẹ́ apààyàn. ṣó ti kò ṣe jú ẹ. ìgbà tí mo ń pe tó gbé kọ́ mo fi ní kí n wá wò ẹ́ mi ní mi níṣẹ́ tí mo wá wò ẹ́ ṣọ́ọ̀bù ọdẹ òṣì òpònú ayé àdá. ó ṣe mo fi ṣòṣù mo fi para ebi ò sọ pé mi ń ṣọdẹ o. ṣùgbọ́n má dé ṣọ́ọ̀bù ọ̀dẹ̀ mọ́ má pín ọ̀dẹ̀ mọ́ má dé ṣọ́ọ̀bù ọ̀dẹ̀ mọ́ oníranù. Salamu alaikum. Ajá Fatima. Bó o lọ ti ajẹ́? Káfá mi bá ṣe bí náà ní ẹ̀ o. Ìṣe èyí bí wọ́n ṣe pè mí náà ni mo sáré bọ̀. Wọ́n ní wọ́n ṣubú. Gbogbo òye mi. Wọ́n ní òkè bí mo kọ́ tí mo ṣẹlẹ̀ ṣe ń bá pè nẹ́ẹ̀sì dání. Ẹ wo kò yé mi gbogbo ẹbí mo dé balẹ̀ gbogbo tó ṣe òye mi. Àti báwo làwọn tí mo ń wò yìí? Báwo làwọn ti jẹ́? Nẹ́ẹ̀sì ni wọ́n mo sọ pé mo pè wọ́n dání mo ṣe kọ̀ọ̀kan ti bá mi yẹ̀ wọ́n wò. Tó o ló ti á. Àfà mo fi ìpọ́sì wọn mo ní pé ó ti dọ́ọ̀bù kan ọlọ́run dẹ̀ ń jẹ́ kára dùn ẹ jẹ́ ká tètè máa gbé wọn lọ sí ọsibítù ẹ jẹ́ ká gbé wọn lọ sí ọsibítù. Ẹ ṣeun ẹ kú gbogbo mi mọ ọkọ tó ṣe bẹ́ẹ̀ gbogbo àpò tí mo mọ ní ayé mi ti mọ láti bẹ́ẹ̀ tọ́jú mi kò ṣe ẹ̀kọ́ tọ́jú mi ìgbà ìyá ẹni àfi bíbá tó ń bá máa mọ òye ọkọ tó bẹ̀rẹ̀ jẹ́ kí n ránṣẹ́ sí mi. Ẹ wo ẹ fọkàn balẹ̀ ayé ò lọ́wọ́ sí kò sáyé kankan tó lọ́wọ́ sọ̀rọ̀ yín sóyè ẹ fọkàn balẹ̀ tí wọ́n sọ ní ìsìn náà kọ́ lọ sọ́spítù àwọn máa fàdúrà tẹ̀lé yín tá a sì mọ fi sìn lọ pẹ̀lú ọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀. Nǹkan ọmọlára dùn mí pé nǹkan ọmọlára dùn mí pé kó jẹ́ ọmọlára. Kí ló ń sọ tí ó dùn mọ́ ẹ lẹ́nu? Wọ́n ní ìyàwó ẹ̀ kú ọmọlára ó ní kí n máa bẹ́ẹ̀ dúpẹ́ kí ló mean? O ti mọ bí báwo? What do you mean? Ọmọlára ẹ̀yọ̀ olóyún àwọn ọmọ ẹni tó kọ́ máa kú lọ́wọ́ ìgbìmọ̀ ilé kó máa bá mi dúpẹ́ tí ẹni tó fẹ́ lọ́wọ́ bó ìfẹ̀lẹ̀ tó kú sọ́gbẹ̀ lọ́wọ́ ẹni tó lọ́wọ́ lẹ́nu ọ̀rọ̀ èmi máa lọ jókòó fídíò rẹ̀ mo ní bíbọ̀ fún ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ máa lọ jókòó fídíò rẹ̀ ilé kó máa bá mi dúpẹ́ nì ẹ tó fẹ́ kí n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ètò mi àti burúkú ṣeré òun ló jẹ́ kí n mọ̀ pé òun lè gbèsè ní kíkà ìgbésẹ̀ mi wọ́n gbọ́ ìpè fọlọ́lá ó dùn mọ́ ṣùgbọ́n mi ò lè láìpẹ́ ìjọra mi lọ́nà ó jẹ́ ọmọlára owó iná ni wọ́n ní dẹ́ pọ́tà pass your wife ó wàhálà. Ibi ọ̀rọ̀ yín lọ la ò mọ̀ ibi ọ̀rọ̀ yín á já sí la ò mọ̀ kí ni ó ti di ẹ̀yọ́ la ò lè sọ ibi ọ̀rọ̀ yín á já sílẹ̀ ò mọ̀ ibi ọ̀rọ̀ yín á já sí la ò mọ̀ dùgbẹ̀dùgbẹ̀ ṣáà lọ̀rọ̀ yín ọ́ ẹ dákun ó gbà fúnra ọ́ tó bá jábọ́ wá tábà mi ò mọ̀ ọ́ tó bá jábọ́ wá tábà mi ò mẹ́sẹ̀ ọ́ ọ̀rọ̀ yìí á ká fúnra.
You are under arrest. Màámi, wọ́n pa mí tán díẹ̀ ló kù. Tí ìbá ṣọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ yín. Ọ̀ṣun wà lẹ́yìn ẹ̀. Gbágbágbá lọ̀ṣun dúró tì. Àfi tí bá mú nǹkan míì mọ́ṣùn ní kó kàn lè dédé wọlé tó máa mọ́mọ́ mi. Ò ní púpọ̀ wọ̀wọ̀. Àṣẹ. Màámi, kí la máa wá ṣe sọ̀rọ̀ ìbà? Tí n bá rìn sọ̀rọ̀, wọ́n lé mi ni mo pọ̀ mọ́ lára. Kí n rìn sósì, wọ́n lé mi ni mo pọ̀ mọ́ lára. Tí n dẹ̀ ṣe mi ni mo pa. Ohun tó wà lọ́kùnrin gangan tó fi lálàá mi. Èmi wá ń kọ́. Ẹ bá dẹ̀mí náà ni mo pa. Èmi ni mo pọ̀ mọ́ lára. Tí mi ìdè ṣe kàrí láyé mi. Tó jẹ́ Ọ̀ṣun yìí náà ni mo gbójúlé. Òun náà ni mo fẹ̀yìntì. Èmi ò ní bá wọn ṣèkà. Àmọ́ ikú ọmọlára náà wọ́n pa ni. Wọ́n pọ̀ ọmọlára ni. Ikú àtọ̀dọ̀ Ọlọ́run kọ́ ni ikú ọmọlára. Ṣùgbọ́n tó bá ṣe wípé Ọ̀ṣun ń bẹ láàyè ẹni tí Ọ̀ṣun gbàbọ̀dè rí. Bẹ́ẹ̀ni. Ọ̀ṣun ọlọ́mọyọyọ ni. Olóòláyù àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́. Àṣírí wọn máa tú. Àṣẹ, àṣẹ. Ọ̀ṣun omi o ọ̀tá o ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòláyù àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́. Ọ̀yẹ̀là. Fífi apá ọ̀tún obìnrin fi ní jẹ. Ọ̀dàlẹ̀ balẹ̀ gbó ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹyẹ fífi apá òsì obìnrin pa ní jẹ. Ọ̀dàlẹ̀ balẹ̀ gbó ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Báni bá gbé lẹ́kọ̀ọ́rí àwọ̀ àdìsọ̀fín o. Ẹ̀yin gúnugún tí jẹ̀dí ọ̀sán, ẹ̀yin àkàlàmọ̀gbò tí jẹ̀dí òru ẹ̀yin rà. Ẹ̀yin ẹyẹ fífi àpọ̀ ọ̀tún, ẹ̀yin ẹyẹ fífi àpọ̀ òsì, ẹ̀yin ẹyẹ mọ̀fímọ̀fírí gìnì tẹ́tínú ọ̀gán làwáyé ẹ̀yin dá. Ẹ̀yin gúnugún bà lóòlé ojú tó lé ojú tó kọ ẹ̀yin dá. Ẹ wá jẹ́ mi ní hòó ní kẹjẹ́. Bẹ́lẹ́gún bá pé egun ajẹ́, bólóró bá kororo a sì dáhùn. Ẹ jẹ́ mi ní hòó. Olúgbọ́n sọ̀rọ̀ kíje, àrẹ̀sà náà sọ̀rọ̀ kíje. Èmi nìjẹ́ èdè ìtàdógún mọ́lẹ̀ ń fẹ́. Ẹjọ́ jẹ́jẹ́ náà kọ́ mọ́ jẹ́ tóòrùn bí náà bá ṣoṣo àjẹ́bọ́ọ̀rùn bá ṣoṣo àgbéjúnù. Eléyìí tí mo ṣe ìkọ́mọ̀hún mi èkúkú sùn kì í wọ̀ bẹ́ẹ̀ ìfowó ìhun mọ́lẹ̀. Máa jẹ́ kí ló fẹ́ ṣe? Ọ gbọ́dọ̀ dán wò kò gbọ́dọ̀ kalẹ̀ ọ̀pọ̀. Oṣooki mi. Ìsọ́kì o, ọ̀yà lọ́mì lọ́mì kò gbọ́dọ̀ kalẹ̀. Bàbá kalẹ̀ nǹkan ó sì ọ́. Gàókè. Ìjẹ́ pé ọ̀yà mi. Ìyàwó rẹ̀ tí ọ̀fẹ́ lójú ayé rẹ̀ ìwọ àti ẹ̀ wá ṣègbéyàwó lónìí. Ọmọlára ti kú. Ó ti kú àmọ́ ìwọ ààyè àtòkú ẹ̀ ṣègbéyàwó lónìí báyìí nísìn. Ṣé bó rí àwọn tí ọmọ kọrin ẹ̀yẹ fún ọ ọ̀yà sanwó sọ́ọ̀rí bó ti wà kì í lọ jìnnà. Orí tí ń dàbí kọ́ pé kọ́dọ̀ lóhùn gbogbo sẹ́tàwá ti ṣe ni nígbà tó o bá ṣègbéyàwó pẹ̀lú rẹ̀ tán ìwọ máa lọ tiẹ̀ òun náà sì máa lọ yọ̀lẹ̀ rẹ̀ fọwọ́rọ́gì ìgbàgbé àmọ́ báyìí àṣekágbá ètò ni eléyìí tí mo mú lọ fọwọ́ rẹ̀. Máa fọ òrùka sókú lọ́wọ́. Ó fi òkà sí lọ fọwọ́ rẹ̀ fọwọ́. Tí bá ṣe ní sọmọ ògùn ọ̀rọ̀ sọmọ rẹ̀ ní sọmọ mi làkọ̀ débi jẹ́jà ó ti wúyẹ̀ kẹ́ ní sọmọ abí adé bàbá ní kó mú amú bàbá ní kó tú àṣìṣù. Adúró ṣùṣù ìdúró lónìí kan. Ọwọ́ tó o ti bọ́ nú mi náà nìyẹn. Ṣé nǹkan kan sí ọ? Ṣé mi ni mo fẹ́ yàwó? Ọ̀gá ni lọ́ọ̀ mi.
àgbàlagbà sọ̀rọ̀ yín làágùn sọ́mọ̀ pé kú ní sùn. odò òkèrè òkèrè la máa ń gbà ń wò ó odò òkèrè. Pásọ̀ fúra pánsájà náà, àjà fúra àjáde, ó ní ìbá fúra, lẹ́nu kò rún padà. Ṣé bó ṣe wà yìí tó ti wá kú ní àbíbá? Kò kú, àmọ́ bó ti wà yá agbègbè méjì ayé òun ọ̀hún lò náà wá. Ẹsẹ̀ kan báyìí ló kù tí ó gbé, yóò dé wúrẹ́ jẹlẹ́jẹlẹ́, yóò dàbùtàn jẹmọ̀jẹmọ̀, yóò dàgbà tí ọmọ jẹlẹ́bọ̀ òkèlè. Toró ń lọ pa ọmọ tí a. Bí ó kù bí ó yẹ ọwọ́ mi lọ́wọ́, ayíkáyọ̀ kan báyìí ni mo lè ṣe tí ì padà. Tí bá sì bẹ̀ kọ́ lọ báyìí, bí ìgbà mo fẹsẹ̀ tì kóòtù ni, ọba tiẹ̀ lọ́nu. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ yọ balẹ̀ lọ. Ẹ má bínú. Ẹ jẹ́ kọ́mọ mi, ẹ jẹ́ ká padànù. A'udhu billahi. Ẹ má mẹ́ta wùsù. Ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ rárá. Ṣé ọkùnrin tẹ́ ń wò lẹ̀ yìí, ẹ jẹ́ ká fi sùúrù tó kí gbogbo rẹ̀ ó lè dọ́gba. A lè máa foró yoró. Ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀, ẹ jẹ́ ní sùúrù kárí di ọ̀rọ̀. A sì rí n tó pamọ́ yóò yọ sí a. Ẹ ṣe sùúrù ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ àdájọ́. Bọ́lọ̀ ń bá pò wọ́n dájọ́ fún gbogbo wa la ilaha illallah. Òkú ò ti sùn gbogbo wo ò ní báyé mà. Ẹ jẹ́ àṣẹ sùúrù. Ẹ dá sí. Àwọn tó ń bèrè yìí. Ọ̀rẹ́ ọmọkùnrin kọ́ ni. Àwọn bàbá tí wọ́n fẹ́ rí wọn rẹ̀. Àwọn bàbá wẹ̀rẹ̀ wo ni wọ́n ní afẹ́ rí wọn? Àwọn bàbá tó fẹ́ rí wọn rẹ̀ sá. Ẹ̀yin ìka olú kí ó kí ó. Ẹni sùúrù, ẹni sùúrù. Ẹ̀rọ àṣà. Ṣé. Afaro. Afaka. Èmi ò sí mẹ́. Ọmọ kú ayé. Ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Ọmọ ọ̀rọ̀ òun ògbógbó. Ògbógbó ségesège. Ọmọ ṣíṣe ń rojú. Àìríṣe ń bẹ̀bẹ̀. Ó débẹ̀ táwọn dà pọn. Iwájú ò ṣe é lọ. Ẹ̀yìn ò ṣe é padà sí. Ọmọ yẹn kò tún yẹ kẹ̀kẹ́. Kílé ara rẹ̀ má bàjẹ́. Kílé ara rẹ̀ bá bàjẹ́ ńkọ́. Kí ló máa wọ́ jẹ? Ẹ kú tọ̀nà. Ẹ má nà ní tọ́. Ó yẹ fà péréte. A'udhu billahi minash shaitani rajim. Ẹ má ṣe àwùjọ. À ń dára wa mọ̀ ní ẹni tó jókòó àwọ̀ ni. Orúkọ mi ni Ọ̀dárí Olóbòsó Ògùnmọ̀láyà. Panibọ́lí panibọ́fá alágbogbo lékulé kú ọbẹ̀ ìyàwó gírímọ̀. Àgbé ìtànlẹ̀ àpájá borí kó okú ẹ̀pọ̀n bí kàkà láyà. Jàǹsánù lásìn ìgúdẹ̀ ọ̀dájú ìtànígbẹ́gbẹ́ pọ̀ nípa nípa. Iṣẹ́ ìṣègùn ni mo sọ. Àmọ́ oògùn tó yá sí mi lọ́wọ́ lògùn dọ́kọ̀dọ́kọ̀. Ní a rí wípé ojú ọmọ nílé kì í ṣí kò lára òkè. Ẹ rí ọmọ tó sọ lẹ́nu, wọ́n wá bá mi. Ọ wá lò ní obìnrin kan tó wù fẹ́ ló fẹ́ fìyà jẹ ọ. Gbọ́wọ́ lè gbà. Sọ pé asátàrà. Asátàrà. Àrìtàrà. Àrìtàrà. Ìgbín ọ̀làbẹ máka. Sá. Ìgbín ọ̀làbẹ láka. Ìgbín ọ̀làbẹ láka. Ìgbín kọlà méjì sẹ́yìn wọ́nrán. Ìgbín kọlà méjì sẹ́yìn wọ́nrán. Ojú oró ní sọkọ omi. Ojú oró ní sọkọ omi. Òṣìbàtà ní sáyà odò. Òṣìbàtà ní sáyà odò. Ojú oró bá kọ̀. Ojú oró bá kọ̀. Tọ́lọ́hùn sọkọ omi mọ́. Tọ́lọ́hùn sọkọ omi. Rírù ní rù. Rírù ní rù. Irọ́ ní rọ̀. Irọ́ ní rọ̀. Òṣìbàtà bá kọ̀. Òṣìbàtà bá kọ̀. Tọ́lọ́hùn sáyà odò. Tọ́lọ́hùn sáyà odò. Yóò máa jòrè ńlẹ̀ẹ́lẹ̀. Yóò máa jòrè ńlẹ̀ẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ọ̀yà sí. Ṣùgbọ́n mi wà ní ṣùgbọ́n. Ọ̀yà mú ẹ̀bùn. Bó bá ti délé. Ọwọ́ àwọn náà bí ó sì dẹnu rẹ̀ bí ó sì jẹ́. Bó bá fi jẹ́ báyìí, wo ojú ọmọ onílé kì í sí lára ògiri. Bẹ́ẹ̀ lójú adìẹ kì í sí lára àgbàdo múùmù, ojú ìrìn sí lára rẹ̀. Òkúrò òní alábàápọ̀ ìbàbà. Bàbá ẹ ṣe gan, mo dúpẹ́ lọ́wọ́. Ṣé
mo lè fi sóúnjẹ àbí náà ti fún kúrò. gbogbo ọ̀nà tó bá ti rọ̀ ọ́ lọ́rùn ẹni iṣẹ́ tún èsì èwe. tó dàbí ọ̀rọ̀ mi ò yẹ nítorí ilé ìfẹ́ fún mi yìí mo ṣàlàyé fún yín pé ọmọ yìí mo fẹ́ ràn ẹ́ gidi lè lóun ti láfẹ́sọ́nà ṣé màá fẹ́ sọ́nà yẹn ó lè ti ṣe nǹkan tó máa níwo nǹkan kan tó wẹ́ẹ̀fì eléyìí. ẹ̀jẹ̀ ìgbéra mo sì oògùn ẹ̀kú fún ọ ní ọ̀dẹ̀ ó ti dọ́ọ̀mù rí wọn. àwọn Ghana sọ̀rọ̀ ọmọ proverb wọn fi sọ́pọ̀tì wọ́n ní fẹ́fẹ́ náà ẹ̀fẹ́ tí wọ́n ọ̀pá àtúmẹ̀ríkà ọ̀sán nẹnu fún nàìjíríà tẹ̀ bẹ́ẹ̀ tí a tọ̀ ìtumọ̀ wọ́n ní dídá ló dá lóbìnrin fi ń fọ́ kó ọmọ bó bá ń sẹ́yìn kí ẹ ti pín ọjà bọ̀. ẹ tún gbọ́ Ghana náà. àtàfà àdìwà distinct babaláwo àgbáyé ni mí babaláwo àgbáyé. a jẹ́ pé ṣe Ghana nìyẹn. ètò òkú pé kí n ṣe òògùn fún kó mo fún lóògùn fẹ́ jẹ àmọ́ lábẹ́lábẹ́ mi ọ̀ṣọ́ mi lámọ́lábẹ́ àwọn nàyànàyà mi ọ̀ṣẹ́ ìdìnnàmọ́ lẹ́ni ọba ìjímèrè mi ọ̀ṣọ́ ìdùnmógún orí aládé ó jẹ́ fi fẹ́ pààyà ó jẹ́ fi sọ lẹ́lẹ́gàn èmi àti ìyàwó ìlàjọ ní pẹ́lú òun aṣọ ọwálé mi ó rí ọ̀tà kà sí mo ní mẹ́ta láàrin òtún bẹ́ẹ̀ bọ́ ọba jósómọ ọba jájẹmọ jájẹ bọ́ ọba ṣẹgbẹ́ nínú omi mi ṣe nínú náà ìwọ̀n kíbi tí ọba yọ ní oògùn fẹ́ tí mo ṣe tí mo tọ́jú ilé ọkàn lọ sí ń di rẹ̀ ní ọpáàrọ̀ rẹ̀ ọ̀ṣọ́ di mọ́jèlé ọlọ́mọ ìké àti mọ́jèlé ni ìdí tó jẹ́ kí n wá àwọn ọ̀fẹ́ ká kó mí ẹsìn dàlí ẹran ká má kó mí ẹran dàlí ẹsìn ẹni tí ó ṣẹ̀ ká má fìyà jẹ́ ló jẹ́ wá jẹ́ wọ́ọ̀rọ̀ fún mi pé ìyàwó mi ló kó bá mi. ẹ mọ wá ní ìyàwó yìí wà fún mi ìyàwó yìí tẹsán tó fún ọmọ tèmi ní májèlé rí ẹ̀ sí. ìyàwó yìí ti bà nǹkan jẹ́ ìwà tó wọ̀ dá ọmọ tí wàá lọ padà nù yìí ẹ má jẹ tàn yín àjọjáwó lóòótọ́ ni o níbi tá a dé yìí òjò ti pewé kókò yóò jà gẹ́gẹ́gẹ́ bí ọwọ́ àtọ́. a sì túlì láì ẹ dákun bá a bá gbé ká dá kínní yìí bó ti wà nílẹ̀ yìí kò bàjẹ́ ṣé ẹ wá rí ọba tó dá gbogbo wa òní wọn á pè ládákẹ́dájọ́ àwọn ẹ̀dá kan máa pariwo dájọ́ ni tí ò sí dá wọn ni ẹ bá gbẹ́lẹ̀ báyìí ló sì kú ẹni tó sunkún ariwo lásán ní ariwo là ń pa àdájọ́ ọlọ́run tí ń dákẹ́ tí ń dá nǹkan rẹ̀ ló mẹjọ́ dá ṣé wá rí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìtẹ́lẹ̀ yóò fi ṣẹlẹ̀ bó ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ torí mo ti ṣe é ṣe ara lé lórí alimul ghaibi wa shahadati huwa rahmanir rahim ọlọ́run olóríṣẹ̀dẹ̀ gbogbo ẹ̀dá ìtẹ̀dá ṣe ń kọ̀kọ̀ ọwọ́ rẹ̀ báyìí ló wà ìtẹ̀dá ṣe ń gbangba báyìí ọwọ́ rẹ̀ báyìí ló wà ìtẹ̀dá wá ṣe tó pẹ́ nìkan kan orí òun nìkan lórí ìtòwárí àwa tó fi mímọ̀ hàn lọ́nà tó gbà yóò ní kálukú ó fi hàn wá nú ìsìára tá a bá ní á béèrè lọ́wọ́ yín dáadáa àfà bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ àwọn èdè tẹ́ ẹ ti pè fáwọn èèyàn rí lẹ́yìn èsì wo lẹ máa pè sí ẹrù dáadáa torí pé mo rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọwọ́ yín ló ti wá o. lọ́nà wo sọ. ẹ̀rọ nù. èmi máa ń bá àwọn èèyàn sọ fàtì ni ẹni tí ò lówó màá jẹ́ kó mọ̀ yín pé kò lówó irọ́ ló ń pa. àbí kí ni gbogbo ìgbà tó ń sọ fún mi nílé yẹn lọ́rọ̀ yìí wọ́n ti yẹ orúyọ àbí wọ́n rò bó ná pápá bora tẹ́lẹ̀ níbo ló wà láti jẹ́ bẹ́ẹ̀. ọmọ ṣe kò ṣe é dúró wò náà pè kó ọmọ márùsẹ̀ orúkọ èkó nìyẹn ṣé kí wọ́n á dáṣẹ́ dúró díẹ̀ ní àdúgbò ìjọ kò yé mi ìdọ̀bálẹ̀ ń bì. kí ló ń fi sálárì 40,000 naira tí mò ń fún ẹ kí ló fi ń ṣe you are a young man ìyàwó mélòó ló ní ìyàwó kan ọmọ kan so 40,000 naira o lè tọ́jú ọmọ ẹ kó gbé lọ sí reputable hospital kan tọ́jú ẹ̀dá èwo ni má bínú àbí nǹkan ṣe ẹni tí bá bínú èwo tèmi pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. Tí wọ́n bá gbé ọmọ ẹ lọ sí correct hospital ṣáàkú
tó bá náwó tó yẹ kó ná lé lórí ṣọmọ yẹn máa kú. Ó ń gbìyànjú ìgbìyànjú ò tó nìyẹn. Ó bu ọmọ ọmọdé títí tí ẹ fi dákẹ́ mọ́ ẹ lọ́wọ́ ó ṣẹ̀ wá ń bọ̀ bí pé ọmọ ẹ kú. Ó máa ń dùn mí fáyẹn èèyàn pàápàá. Nǹkan kékeré á ṣe yín báyìí instead kẹ́ lọ sí hospital tó dángájá ẹ máa lọ sọ́dọ̀ alágbo wọ́n á ka gbogbo egbò oríṣiríṣi igi fún yín ẹ máa lọ múnú lé yín. Nọ́ọ̀sì tí ò kojú owó òun ló máa gún yín lábẹ́rẹ́ nú ilé ẹ ní nọ́ọ̀sì ń bọ̀ wá treat ọmọ yín. You see your life. Kí ló ń ṣèwọ ikọ̀ mi rọ ẹ́? Ẹlòmíì ti tó cover iṣẹ́ ẹ̀ tòótọ́ ni ọmọ rẹ̀ ó ní oògùn tó ń lò Monday ó ní tó ń lò Tuesday ó ní tó ń lò Wednesday ó ní tó ń lò Friday ó ní tó ń lò ní weekend. Kò sí weekend kan tán ni wàá ṣe treatment fún àbí kó ṣe check up. Owó ló gbójú tó bá jọ́kùnrin máa lówó lábílábí. Owó ló ti dé last week. So tẹ́tí ẹ̀ ṣó ń gbọ́ mo ń follow wa. Kí ló lọ sí bẹ̀? Kò lọ tí ìta rẹ̀. Ṣé ò ń tẹ̀lé wa? Àṣà mélòó ló lò bẹ̀? Wọ́n tọ́jú ẹ̀. Ògùn tán fún ẹ nígbà tán fún ẹ kí ló tó lọ ṣẹlẹ̀? Sórí ọmọ rẹ̀ owó tí mò ń ná lé lórí lọ́sẹ̀ẹ̀sẹ̀ òun ló ń lọ yẹn. Ẹ̀gbọ́n mi wà bẹ́ẹ̀ èwo ń tẹ̀lé èwo ní ẹ bá bínú sà. Ẹlòmíì ti take over iṣẹ́ ó dẹ̀ ti take over kí wá ní fi ṣe kí n lé yẹn dànù. Àwa wí tó wá síbi òun ló ń ṣẹ́jú bí bèbí Kingsway. Kí ló fẹ́ ṣe? O tún fẹ́ mọ́mọ́ mi dání? Ọ̀dẹ̀ òpònú. Mi ò jẹ́ kí ní ìlówó rí 40,000 naira salary ó máa ń pèsè lápò báyìí kí ẹ má lè yọ owó láti tọ́jú ọmọ tó bí ọmọ ló dákẹ́ yìí. Sẹ́yìn náà wá rí báyìí ká sọ̀rọ̀ kàṣà sí ìyẹn gbà kí nǹkan ṣẹlẹ̀ ẹni tó dé la rí àmọ́tẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ wàá sọ̀rọ̀ sí bó ṣe yé eyín lẹ́yìn ti ṣe sọ́hun àmọ́ bí tí ó gbà wọ̀ lára rẹ̀ ọ̀dà sẹ́yìn náà wá rí báyìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ́njọ́ kínní àná ẹ̀wò ń tọ́ wá bí ilẹ̀ bẹ́ẹ̀ bá ti pé kí wọ́n pẹ́ nìyí tí ìṣèpá ṣe é tì ara àfà Ọlọ́run nìkan ní tọ́jú èèyàn bẹ́ẹ̀ èèyàn bá ṣàárẹ̀ wọ́n gbé lọ gbogbo ibi tí wọ́n bá gbé lọ bọ́lọ́run ọ̀bá fàmì sí lórí kò lè rí tọ́jú ẹ̀gbà nígbà tí nǹkan ṣẹlẹ̀ tẹ́ ẹ wá sọ̀rọ̀ kàṣà bẹ́ẹ̀ séèyàn àmọ́ ńgbà tó bọ oníṣẹ́ náà bá wà má rí di ọba 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 kábíyèsí ọba kẹgbẹ́ kalẹ̀ kó gbé síbi tó bá wù tó gbé tiẹ̀ níbẹ̀ yẹn náà láìkíní ẹ̀kejì ẹ̀yìn náà ṣe máa ń wò abẹ́yìn ò rí pé láàúlà wàlà wàtà ìlà àbílà ilẹ̀ ní ilẹ̀ zem kò sábàrà kò sóògùn kan tó kọjá ọlọ́run nìkan lọ́ba tí wò yẹn àṣà ẹ má máa fẹnu já bẹ́ẹ̀ bá ti rí nǹkan kò dáa ẹni tí nǹkan bá ti dé bá ẹ jáde tọkàntọkàn tàdúà kẹ wá máa pe ọba Araman ọba Arahim kó bá wa gbà á là ló bá tán òyìn ló wá délẹ̀ yìí o báwo lẹ́ẹ̀tì dà torí àwọn adájọ́ aké wọ́n ń dájọ́ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ń mẹjọ́ dá ju Arahim lọ wọ́n ń dájọ́ ọ̀rọ̀ tí wá délẹ̀ ó ti wá fojú hàn àwa abẹ̀yìn náà bóyá dájọ́ akélẹ̀ yìí náà ò báwo lẹ́ẹ̀tì délé yìí. Pẹ̀lú gbogbo láti tẹ fún wa yìí ẹ ṣe sà ẹ ṣe àdúpẹ́ sà. àwọn àwọn àjò òṣìṣẹ́ kò ṣe ohun kan náà làbí igi ní màró nílànà ìwò fún ọ ní mo sùn onídẹ̀ẹ́lẹ́ nìkan bọ̀ ní kéètì ẹ̀mí ẹ̀dùn dàpọ̀ ẹ̀ ṣe jẹ́ ká sáré sọ̀ká ilé àlùkùránì ká fún lómi ọ̀dún yóò dìde ẹni mojú sọkùn ní ọmọ àti ohun ẹ̀dá ò kà sí ló ń yọ ẹ̀dá lẹ́nu o ọ̀rọ̀ ayé yìí máa gbọ́gbọ́n o ẹ̀dá ayé ẹ dákun ẹ̀ṣọ́ ẹnu wa o tá a bá ń ráyé jẹ́ o
jẹ́ kó rántí ọ̀la o. Àwọn kan fẹ́ dàbí ẹ o, sínú mi wọ́n o, ẹ ṣọ̀rọ̀ ẹnu o, ṣẹ́ẹ̀rí gbẹ̀yìn o, ẹ wo di ọ̀rọ̀.